adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run tí ọ̀pẹ́ tọ́ sí tó 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 àtòkò ń jẹ dáadáa láti dókòó lásìkò láti wò òye bí wọn bá tí ọlọ́run bá yọ̀ wá nínú ọ̀rọ̀ rẹ̀. níta ń bá wọn onáàní ìtumọ̀ alhamdulillahi rabbil alamin ọlọ́run ti bẹ̀rẹ̀ suratul Fatiha. ìyẹn ní pé ọpẹ́ gbogbo ìpátá ẹ̀tọ́ ọlọ́ọ̀ni ọlọ́ọ̀bá tó ti pé olóore gbogbo ẹ̀dá tó ń fi ìtọ́jú gbogbo ẹ̀dá lónìí ọ̀ràn. a wà lórí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kọkànlá káàntọ́ lórí Rabbil Alamin àìsàn tó sá fẹ́wò yìí síbẹ̀ òun náà ní pé ojúkọ̀nà tí ọlọ́ọ̀bá àdéjọ́ ọlá ti ń tọ́jú ẹ̀dá ojúkọ̀nà lọ́pọ̀ rẹ̀. ojúbọ̀nà lọ́pọ̀ ní títọ́jú náà fi tọ́jú ẹ̀dá pàtàkì jùlọ ọmọ ìdè ènìyàn. abẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ike àkọ́kọ́ bẹ̀ ní jíjá gbọ́dọ̀ ń dá yàn. ara ìdí ìtọ́jú ti bẹ̀rẹ̀ nìyẹn tọ́lọ́ ní wọ́rọ̀ fúnfà ìyàtọ̀ tó máa yẹ ká ọ̀wọ́ yàtọ̀. ìtọ́ba wò wọn náà ló máa ń dá ìtọ́ba wò wọn kò ní í dá. lẹ́yìn ìgbà náà láwòye sí ìdàgbàsókè tọ́lọ̀ ń mójútó níbi dídá ọmọ ẹ̀dá ènìyàn láti bí yèèpẹ̀ lọ síbi àtọ̀ láti bí àtọ̀ títí tó fi di ẹ̀gbẹ́ tó fi di bá ti ẹran tí egbò fi débẹ̀ tí gbogbo oríṣi ara tí ó wúlò túbọ̀ bá délé ayé tọ́lọ̀ ń ṣe sára rẹ̀ a sì tún mú àwọn àyà Kùránì wá tó ń pàkíyèsí wa lọ síbi eléyìí tá a sì wòye gbé kò sí bá a ti lè wo ìrọ̀rọ̀ ọlọ́run tó lórí àlámọ̀rí yìí tá a fi lè mọ gbogbo ẹ̀. ní àná làwọn awòye sí ẹlẹ́ẹ̀kẹta nípa ìdàgbàsókè tó tó ń ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀dá ènìyàn lẹ́yìn ìgbà tó bá délé ayé tó ti àrẹ̀ nìkan títí tí ó fìdí ẹ̀kọ́ sáájú tó lẹ́kọ̀ọ́ tó ṣe é fi yànràn tó lè gbé nǹkan ṣe títí tí ó tó wá fi di arúgbó kùjọ́kùjọ́ lẹ́yìn tó bọ́lọ̀ bá ní sí ẹ̀mí rẹ̀ ó tún lè tí ó tó wá lọ sọ́dọ̀ ọlọ́run. gbogbo àwọn nǹkan tí ń lò láàrin àwọn àsìkò yìí àti àǹfààní tó ń jẹ láwọn àrìn àsìkò yìí lára orí ọlọ́run yìí tí ò dé kàlákàtà. lẹ́yìn ìgbà náà làwọn òye sí ẹlẹ́ẹ̀kẹrin igbe ilẹ̀ yìí ní bọ́lọ̀ ń ṣe dáa àti rírọ̀ sọ̀rọ̀ fún gbígbé àti lílo oríṣiríṣi nǹkan tó lọ ń dá lórí rẹ̀ lára wípé ọlọ́run bá jẹ́ Rabbil Alamin olùkọ́jú gbogbo ẹ̀dá olùdé gbogbo ẹ̀dá náà ní. lónìí láwọn abọ́ síbi ẹlẹ́ẹ̀karùn-ún nínú ojúkọ̀nà títọ́jú ọlọ́run bá ń tọ́jú ẹ̀dá òun náà ní wípé ọlọ́run bá àlejò ọlá ó gbé àwọn ìràwọ̀ sánmà ó gbé wọn kalẹ̀ àti àwọn ẹ̀dá mi tọ́lọ̀ tẹ̀sí sánmà lóòrùn ní lóṣùpá ni ọlọ́run gbé wọn kalẹ̀ láti lè jẹ́ wípé ọmọ ẹ̀dẹ́ yọ máa rí àǹfààní láti ara àwọn nǹkan yẹn tọ́lọ̀ ń sì rọ̀ fún wa bẹ́ẹ̀ náà ni bíbẹ̀ òru bíbẹ̀ ọ̀sán pé bí ọ̀sán kọ́ máa jẹ́ sùkà máa wà nǹkan jẹ àtàwọn bùkátà mi ta fẹ́ bí yá òru ọmọ jẹ́ àsìkò ìsinmi tí ọba lébá èyí ti jẹ ìmú rẹ̀ sílẹ̀. àwọn ayé akura ń kọ́ lórí ilé yìí nínú ẹ̀ náà nígbúrò ọlọ́run sọ nínú súrọ́ọ̀tì yúnú ayé àkàwọn sọ̀tọ̀ yìí pé wà lẹ́ni ìjà aláṣàmùsà bìyà á wà lọ́kọ́mọ́rọ̀ nùrọ̀ وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق ọlọ́ọ̀bá àdéjọ́lá lẹ́kọ́ pé òun ní ṣe mọ́lẹ̀ dídá òun ọ̀tọ̀ kí mọ́lẹ̀ ọwọ́ àbẹ̀ ọ̀tọ̀ ni méjèèjì ọlọ́ọ̀ náà ló ṣe òun lè wà wọn lọ́sùn mọ́lẹ̀ mẹ́ ọlọ́ọ̀ lọ́ dá òun ló ti dá mọ́lẹ̀ tẹ́ ń sáǹfà lákàlẹ̀ lọ́ dá sílẹ̀ lára rírì kọ́nà ọba fi ń rìn yìí ni
pẹ̀lú àǹfààní ńlá tẹ̀lé lára òun. wàlúùkọ́ mọ́ra nùrọ̀ ọlọ́run ti òṣùpá ní kí ọmọ ṣe mọ́lẹ̀ fún yín láwọn àsìkò kan lóru. tọ́jú pé tọ́ bá rìn lóòní kọ́tẹ̀. wàkọ̀dọ́rọ̀ ọ̀hún mẹ́nàzín ọlọ́run wá sí ibùsọ̀ fún òṣùpá yẹ tí ó ti máa kóra ju lẹ́ẹ̀kì oṣù kan parí agbẹ́ mùsùlùmí. lè ta àdàmú àdàdà sí iná wọlé ti sáábà kẹ́ẹ̀lì máa òǹkà ọdún tẹ̀lé lò láyé àti ìdí òtẹ́ẹ̀lì tọ́lá ọ̀bá sí bẹ́ẹ̀ kálukú ọkàn máa lo ìgbẹ̀mílọ́gbọ̀n nítorí kò ní mọ iye ọdún tó ń di. bẹ́ẹ̀ náà ni ìṣirò tó develop látara ìka ọjọ́ ilé ìjẹta máa falaka wọ́ọ̀rù àdìgá ilẹ̀ abẹ́lá àfi òdodo lọ́dọ̀ fẹ́ fi rinlẹ̀ náà ló fi ti ẹ̀dá nǹkan yẹn báyẹn ibi ọlọ́wọ́ bá ọba ti bẹ̀rẹ̀ ọba ti fi tọ́jú àwọn ẹ̀dá rẹ̀ nínú Suratul An'am àyà 97 ọlọ́wọ́ bá sọ pé wà huwa alladhi ja'ala lakumul nujuma litahtadu biha fi dhulumatil barri wal bahr ọlọ́run tó fi àwọn ìràwọ̀ fún yín kẹ́ ẹ lè bá jẹ́ kó lè bá jẹ́ ìtọ́sọ́nà fún yín nínú òkun lẹ́lẹ̀ àti ti ojú omi. nínú ìmọ̀ ọlọ́run náà ni ibi tọ́jú ẹ̀dá òun náà ni àwọn nǹkan àlùmọ́nì tọ́lọ́run ti sílẹ̀ àti àwọn ewúgbìn àti àwọn ẹranko tí ń tọ́ka lórí orúkọ àánú ọlọ́run àti tẹnumọ́ ike nígbà tá a bá máa rí àwọn nǹkan yìí tá a ronú sí tá a wòye sí ilé òjò ká máa díẹ̀ nínú ìtumọ̀ alhamdulillahi rabbil alamin ẹ̀yìn ẹ̀fẹ́ ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni ti gbé òní tọ́jú gbogbo ẹ̀dá pátápátá. inú Suratul Furqan àyà 61 àti 62 ọlọ́ọ̀bà àlejò ọlásùn sọ fún wa yẹn pé tabaraka alladhi ja'ala fis samaa'i burujan wa ja'ala fiha sirajan wa qamaran munira tó fún ọlọ́run ìbùkún ní bẹ́ẹ̀ ọlọ́run bá ní orí ajẹ́ ìjẹ́ tán èèyàn máa jẹ́ nínú ètò ọmọ yìí bẹ̀ tí ò sì ní tán tó máa àlùbáríkà nìyẹn. tabaraka alladhi ja'ala fis samaa'i burujan ìbùkún ní fọlọ́run ọlọ́run tó ṣe àwọn búrú yìí tó fi ti sánmà àwọn ààyè tó fi pé àwọn ìràwọ̀ àti òṣùpá sánmà tí wọ́n máa dúró sí wa ja'ala fiha sirajan wa qamaran munira. ọlọ́run náà ló fi àtùpà ẹyọ kan tó ó fi síbẹ̀ ibi ń tàn mọ́lẹ̀ sáyé kòkò méjì kòkò mẹ́ta kò ní bùkátà sí. àwa ni tí bọ́ọ̀bù kan tí ọ̀gá tó wa á sọ̀rọ̀ àbí àràbẹ̀ni bóyá mọ́lẹ̀ wọn lè kárí ọlọ́run ní bùkátà sí níbi títóbi ọlọ́run. ọlọ́run ló fi òtùpá ẹyọ kan ìgbẹ́kọ̀ máa tàn mọ́lẹ̀ fún yín fún ìtọ́jú yín wà fọmọ mọnìrọ̀ àti òṣùpá tí mú mọ́lẹ̀ wá wà wúwà lẹ́bí ja'ala al-layla wan-nahara khilfatan liman arada an yadhakkara aw arada shukura ọlọ́run tó ṣe ọ̀sán àtòun ní kí ń gba gbòòfúra wọn kàlífà nìyẹn gbọ́dọ̀ àwọn kan bá ti lọ ẹlòmí òkùnrin gbọ́dọ̀ ti tẹ̀lé ayé nìyẹn ọlọ́run ní kóòwò ọlọ ọ̀sán òde ọ̀sán ọlọ kóòwò òde ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ liman arada an yadhakkara aw arada shukura kẹ́ńtì ọba àti tí ọba wú tí ọ̀ràn jẹ ọlọ́run ní ọjọ́ tó dáa tí ó sì mú orí ọlọ́run ọbẹ̀ ń bi àwọn nǹkan wọ̀nyí tẹ̀ sí kojú rí nínú èèmọ̀ ńsọ́lọ́ ń ṣe fún wa lórí ìtọ́jú wa lórí èpè yìí òun náà ní sọ́lọ́ ń tọ́ka sí nínú Suratul Anbiya àyà ọ̀gbọ̀n ọlọ́run bá sọ yìí pé awalam yara alladhina kafaru anna as-samawati wal arda kanata ratqan fafataqnahuma Allahu akbar ọlọ́run ní táwọn akáàbì lójú wọn wá bọ́ ní tó yé wọn ọ̀la ní wọn wá wuyé ibi anasama wa ati wàlá arúgbó ibi sama méjèèjì àtìlẹ méjèèjì ká anaka arọ pípa ibi ní apapọ̀ wáyé ní ẹjọ́ ọ̀sán pápá tàbílẹ̀ ọ̀gbọ̀n àwọn náà wá sẹ́pẹ́rẹ́tì ẹ̀
adékìlẹ̀ ọwọ́ aláàyè rẹ̀ ní sọ́mọ̀ ọ̀gá sókè fún gbígbé ọmọ ẹ̀dẹ́ ní àdúgbò àwọn adágbà ti lẹ́mẹ̀rẹ̀ rẹ̀. bẹ́ẹ̀ náà ni tọ́lọ́ tó sọ fún wa nínú Suratul Isra lórí ìtọ́jú tó ń ṣe fún wa àyà 70 ọlọ́ni wa laqad karramna bani Adam wa hamalnahum fil barri wal bahri wa razaqnahum minas tayyibat wa faddalnahum ala kathirin mimman khalaqna tafdila ọlọ́ni òǹkúra wa laqad karramna bani Adam àwọn ọlọ́run àti ti àpọ́nlé agbèyí fún àwọn ọmọ àrọ́mọdọ́mọ Ádámù alayhi salatu wa salam ṣùgbọ́n fún ìlọ́lọ́run dá obìnrin náà ti kó nù ẹ̀ bani ọ̀yàtọ̀ sí bani ṣùgbọ́n àwọn ọmọdé kúkú lọ́lọ́run ti dá obìnrin náà ti kó nù ẹ̀ wa laqad karramna bani Ádámù àwọn ọlọ́run àti tọ́lá lọ́pọ̀ fáwọn ọmọ ànábì Ádámù àṣàpọ́nlé fún wọn apọ́nwọlé asàfẹ́lẹ́ fún wa ajé wọ́n dá yàtọ̀ láàrin àwọn ẹ̀dá tó lọ ń dá aláàbà wọ́n ha mọ́jìnà òkèlè bá ọ̀sẹ̀ wọn ní bá ha tí wọ́n bá rìn lórí ilẹ̀ àti rọrùn fún wọn yàtọ̀ tẹ́tẹ́ wọ́n ní nǹkan tí wọ́n tún máa dé tí wọ́n tún máa dùn lọ níbi ò lẹ gbọ́ ife ẹsìn fún ẹsìn àbí máa tún fún ẹsìn tọ́wọ́ á ní kọ́ máa gbóhùn lọ́ọ̀dù náà níbi ò lẹ rí bẹ́ẹ̀ àwọn ẹ̀dá wò lẹ́rí jẹ́ ń ṣe mọ́tò àwọn ẹ̀dá wò lẹ́rí tó tún ṣe jẹ́ tó tún ṣe plé ṣe báwa yìí náà ní lọ́lọ́mú fún wa lọ́kọ́lọ́ kálí lu ilé ayé yìí Allahu Akbar ọlọ́ọ̀ni wa la kọ́lé karramna bani Adam àwọn ọlọ́run làwọn ọmọ ṣe àpẹẹrẹ fọmọ ànábì Ádámù ní bá fẹ́ kó ìmọ̀ wọ̀ lọ́wọ́ wa hamalnahum fil barri kìí ṣe bá a tó wọn lórí ẹgbẹ́ o ajé káwọn gángan múra wọn tí wọn máa ń lórí ẹgbẹ́ pẹ̀lú oríṣiríṣi nǹkan tí wọn ti hámúlù wàlìbáhárì bẹ́ẹ̀ náà ní lórí odò àwọn náà wọn sọ fún ojú omi abẹ́ ẹ̀rọ ojú omi kan lórí odò tí wọn láwọn èsì ní ẹ̀kọ́ àbáwọn yọrà àbáwọn ẹ̀yẹ ní wà lùú lọ Ọlọ́run ti wà. àwa yìí náà ni wàrọ̀ sáfì náà fún mi náà sọ yé bá a ti oríṣiríṣi ńtọ́jà ńlá ti fún wọn ní ìjẹ ìmú èyí tí ọ̀dà ń bẹ dání wọn gbọdọ̀ débẹ̀ wàfà dọ́lí náà wọ́n máa la kẹ̀kẹ́ mi mọ̀nà kàlákùnà ṣàbùdù yìí la agbọ́lá fún wọn ju ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹ̀dá ọlọ́run ntọ́lọ́run nínú agbákan ní gbogbo ẹ̀dá ọlọ́run ní pé fún amadu kẹ̀síìrì fún jẹ̀míìrù nínú èdè lágbáwá náà ṣùgbọ́n ìtòrí rẹ̀ tọ́lọ́run sọ yìí nítorí wọ́n fà dọ̀lí náà wọ́n á la kẹ̀síìrì mi mọ̀nà kàlákùnà ṣàbùdù yìí la agbọ́lá fún ọmọ ànábì ádámà lórí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹ̀dá àwọ̀ ọlọ́run àwọ̀ wa máa mú wọn sìn á máa mú wọn lò àdéhùn ọ̀lágbára tó wa àdéhùn lágbára tó ti déédéé wa àdéhùn lágbára jù wá lọ àbí ẹ̀kọ́ ni mọ́tò àti èèyàn lọ lágbára jù ó ní èèyàn tí wọ́n kó ní mọ́tò tí ọmọ ìgbè lọ́dẹ́ bá ní kéèyàn kó oru mọ́tò tí ọmọ tó wà láti ọ̀ràn dé ìdínà gbogbo àwọn nǹkan wọ̀nyẹn àwòtò wa máa mú wọn sìn àmú kìnìún àdèmọ́bì kan bá a fẹ́ máa wò ó káwọn èèyàn tó wà máa sanwó tí wọ́n máa wò kìnìún àwọn kìnìún ò lè mú èèyàn kó ló fẹ́ sí ibi kan ẹ̀yin kìnìún yóò fẹ́ máa wá wò yẹn tó fi máa wọ́n nìkan Allahu Akbar ẹ bọ́lá wọn ti sọpọ́ lọ lọ́tọ̀ọ̀tọ̀ àmú kìnìún àmẹ́kùn àmú àmọ̀tẹ́kùn àmẹ́rin àwọn afẹ́ yóò kẹ́yìn yẹn wá máa wò á tún ọdún pawó oúnjẹ àwọn ẹ̀sán lójoojúmọ́ kìí ṣe káwọn ẹ̀sìn wọ́n wà ní France lẹ́nìkan lọ jábá kìnnù lẹ́nìjọ́ mẹ́ta yìí sáré-kì ìdílé oṣù méjì lọ bíi tí èjì onípírísẹ̀ǹt tó ní ọ̀fẹ́ tọ́lọ já sí sùúrù bíi náà lónà bá kú bẹ́ẹ̀ lọ́wọ́ ní agbára ọlọ́run lágbára kìnnì kan àwa mọ̀ ọ́rù kìnnìún tọ́lọ̀ ń ṣe bẹ̀yẹ lọ́ bá jì mọ́ nìyẹn náà bá jù mọ́ tó ṣùgbọ́n ó ti délé jọ tútù lọ́wọ́ o wọ́wọ́ fẹ́ ti ẹ̀rí gbé gan ọlọ́ọ̀ni wà láwọn fọ́ọ̀mù dọ́ọ̀lì náà ó mọ̀ àlà
kẹsíyèrè mimman khalaqna tafdila. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹ̀dá ọlọ́run agbọ́lá fún ọmọ ànábì ádámù tí wọ́n lọ ọmọ ànábì ádámù ọ̀wọ́ a máa lò wọ́n yọ ọmọ bóun ni ó ti mú wọn sí yọ ọmọ bóun ni ó ti dìbẹ́lọ́ lórí wọn tó fi máa jẹ wọn tó fi máa mú wọn nínú ìtọ́jú lọ́wọ́ tí ọmọ ànábì ádámù lórí ìpẹ́ ọlọ́run tó ń sọ fún wa nínú suratu Ibrahim àyà 32, 33 àti 34 ọlọ́run bá sọ pé Allahu alladhi khalaqa as-samawati wal-ard wa anzala minas samaa'i maa'an fa akhraja bihi minas thamarati rizqan lakum wa sakhkhara lakum al-fulka litajriya fil bahri bi amrihi wa sakhkhara lakum al-anhar bọ́bá tiẹ̀ jẹ́ Rabbil alamin la tu ewu yá yàtọ̀ àti púpọ̀ Allahu akbar ọlọ́ni Allahu alladhi khalaqa as-samawati wal-arda ọlọ́lẹ̀ kọjá sámà àdìlẹ̀ wa anzala minas samaa'i maa'an olóṣìṣọ́ omi kalẹ̀ láti sámà omi tọ́mọ kanga fa akhraja bihi minas thamarati rizqan lakum nígbà táwọn akéde wọn lómi kọ yìí ní wàá gbé abọ́ yẹ wàá gbé kalẹ̀ fún mi ọkọ fáwọn tó kọ ní abọ́ yẹ máa mú mi dàrẹ́ láti sánmà ṣùgbọ́n àtọ́ ti bẹ́ẹ̀ náà yóò di àwọn oríṣiríṣi pátíkùn tó wà lókèrè yóò ti kẹlá yóò ti dénú páànù tó bẹ̀rẹ̀ gbélé yóò ti pàpàkẹ́ páànù rẹ̀ ní àti páànù tó kẹ àti páànù tilẹ̀ kí ni yàtọ̀ Allahu alladhi khalaqa as-samawati wal-arda ọlọ́lẹ̀ kọjá sánmà àwọn sánmà àtìlẹ̀ wa anzala minas samaa'i maa'an olóńgbò omi kalẹ̀ láti sánmà fa akhraja bihi minas thamarati rizqan lakum ọlọ́run wá fàyọ látara rẹ̀ ìjọ jẹ́ ìjẹ́ ìmúfúnyín nínú àwọn ètò oríṣiríṣi wasakhkhara lakum al-fulka litajriya fil bahri bi amrihi ọlọ́run rọ omi fún yín ike kí ọkọ̀ ojú omi kọ́mọ rìn lórí rẹ̀ pẹ̀lú àti ọlọ́run omi rọ̀ ní ọkọ̀ ojú omi kùkù òkèlè nítorí ẹgbẹ́ rẹ̀ tó dáwà tó tó lè fún omi tó ti fi ọlọ́run wá ti rọrùn fún ipe ẹ̀ẹ́nì máa gba ọkọ̀ ojú omi lórí omi ọlọ́run ti ní màsọ́kọ̀ ojú omi kó tó dáyé ó sì ti omi ní ṣe wípé ọkọ̀ ojú omi ó lè rìn bẹ́ẹ̀ náà lọ́mọ ẹ̀dẹ́ ènìyàn tí ó lù ẹ́ tí ọmọ ẹlẹ́ kò tí ọmọ lù ẹ́ lórí omi ọlọ́run náà ló fi rọrùn àwọn tí wọ́n ń pa sáyẹ̀nsì wọn sọ pé ihò kan gbọ́dọ̀ ti wà nínú sẹ́ẹ̀bà tó ti rí omi ihò yẹn ìní òjò kó lè balance ọgbọ́dọ̀ kéré pọ̀jù kọ̀ọ̀kọ̀ tóbi pọ̀jù tí ọba tí ihò yẹn ń bẹ̀ kọ̀ọ̀kọ̀ sínú lọ́wọ́ bá ti di irin tó fi kò sí òkèké lára orin tiẹ̀ dùà ọ̀nà ọ̀sàlẹ̀ tiẹ̀ lò bẹ́ẹ̀ bá ju pákó tó mi yẹ ọkọ̀ lọ́ọ̀lẹ̀ ṣùgbọ́n nítorí ihò tó bá wà bẹ́ẹ̀ ó lè dé kò létà tòun tẹ́ ẹ bá ju tó mi ọgbọ́dọ̀ ní ihò bẹ́ẹ̀ náà ní tí ọba máa rìn lóbìnrin dé sẹ́mọ̀ náà òun náà gbọ́dọ̀ ní ihò lóbi rọrùn fẹ́ yẹ láti máa ti tiẹ̀ fẹ́ iná lóbi rọrùn fún báàlù tọ́ba yẹ kó gbogbo báàlù ní ẹ̀rọ nǹkan tí kí ọ̀sán làbọ̀ kankan bẹ̀ kò lè takùtù kò lè kó kankan ẹ̀wò títóbi ọlọ́run ọlọ́run bá sọ pé wọ́sà sára la fún olùkúlẹ̀ kàlí nàìjíríà kẹlẹ́ bá àrí lè amúrẹ́ ọlọ́run ló ṣe ọkọ̀ ojú omi lọ́rọ̀ ọkùnrin pé kọ́ máa rìn lójú omi pẹ̀lú àṣẹ ọlọ́run wọ́sà sára la fún olùkúlẹ̀ àná ọlọ́run náà lọ́rọ̀ ọkùnrin bẹ́ẹ̀ rí ẹ̀ wọ́sà sára la fún ìṣàgùdà wálé pamọ́ ọlọ́run lọ́rọ̀ oòrùn fúnyín àti òṣùpá àtẹnìkan ńlọlọ àtàbí ńlọlọgùn tí oòrùn fi yọ lójúmọ́ tí fi ń wọ̀ lójúmọ́ bóòlì ta ìgbọ́nù tó máa tàyín jẹ́ pé lóògùn kẹtẹ́rì fa òjò tí ìbá adúgbò ọlọ́run kẹ́kẹ́ kẹ́ẹ̀jì sọ́kì sínú ìdèkè òdòdó tó. ọlọ́run lọ́rọ̀ ọkùnrin dá ilé ní tí ń lọ tí ń bọ̀ lórí ìṣesí dáàbò ní èdè lábá iná ní àlàáda wọ̀ṣẹ́lẹ́sínà
wọ̀dà ìdáná wọ̀dà ìtumọ̀ kan náà ni ó di kejì ó di dáàbù ó di kejì nìyẹn nítorí pé ó ti di ìfẹ́fẹ́ parí lọ bíbọ̀ àsìkò tọ́lọ́run ó jẹ́ kí tó ọ yàtọ̀ ó kéyìn àsìkò ń bọ̀ ṣùgbọ́n báyìí bẹ́ẹ̀ ìdí ńlò lọ ọlọ́run ní ti ètò yẹn wọ́n sá fara làkún mọ́ ńlẹ́yẹ̀ làwọn náà ọlọ́run lọ́rọ̀ òru àti ọ̀sán fún yín wà á tá tún mí kó lè máa tà á tó mú ọlọ́run ní kó ń fún yín nínú gbogbo ń tẹ̀ ń béèrè lọ́wọ́ ọlọ́run nínú ń tẹ̀ ń béèrè lọ́wọ́ ọlọ́run sì tún ṣe é fún yín tẹ́ẹ̀sì mọ̀ pé ọlọ́run bá ń bẹ ó sì tún tọ́jú yín. وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار وإن تعدوا نعمة الله kẹba ní kẹmọ ka ìrọ̀rọ̀ ọlọ́run léyìí ẹ̀rí kàńtó sọ ṣùgbọ́n aláàbò ha lè sọ pé kí kàtàkùn sí mi lọ kò léèdè àbí téèyàn bá ti fún ọ́n làákà ìlú ẹ bá gbọmọ lórí òkú mọ́pẹ́ dún iná lè sàánà lábàrún kafar dájájú ọmọ ẹ̀dẹ́ ènìyàn zalumun ọlọ́pọ̀lọpọ̀ amòfin ní kafaru olùsàìmórí tọ́lọ́ ní zalumu náà ní ẹnu tó yí pé ń sàbòsí kí lábòsí àbòmóoru tí yorùbá tó wọn ṣe mọ yí padà ní ìsìn ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ gbogbo fẹ́lòmí ẹni gbọ́ọ́límù ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ gbogbo fẹ́lòmí ọmọ ẹ̀dẹ́ ènìyàn rí rọ́bìlà áàdàmì lẹ́lẹ̀ yóò sì máa lọ sàbòsí nítorí fọlọ́ ní ṣe nǹkan mí ìjọ ọmọ wa sí lọ́dọ̀ zalumu nù fọlọ́ ní ṣe jẹ inú fẹ́dà yọ wà lọ́mọ wá nǹkan mí ìrírí nǹkan tí wọ́n bò ń sògùn awérò ògùn ajé tọ́yẹ pé ní ọkọ̀ọ̀kan fi wẹ́ tilẹ̀ àbí ọ̀dà mú jẹ fún yín tẹ̀ ń jẹ tẹ̀ ń ra jẹjẹ jẹ ara yín tẹ̀ ní mọ̀gbẹ́ ti mú omi tẹ̀ nìkan pò fún ẹ ti mú pọ̀ mọ́ tí yóò ti kó tó wù kò sí tọ́fẹ́ dí wọ́ lórí tọ́lọ̀ bẹ́ẹ̀ lò kò sí tọ́fẹ́ dí lọ́wọ́ nínú tọ́lọ̀ wọn bẹ́ẹ̀ lò. ọmọ ẹ̀dẹ́ ni ẹ̀fọ́dún alábòsí ni ibi tí ọ̀yẹ́ owó rẹ̀ ti ní ọ̀wọ́ rẹ̀ ti ẹ̀ ti ń sóore gan yóò bí lẹ̀ ọlọ́niwà ìntàn òdò ní ìmọ̀tàláhì kẹ́ ẹ bá ń tó nǹka ìrọ̀ra ọlọ́run tó fi fún yín làkòtò ha ẹ̀ níbi kàtán ọlọ́run ti ń tọ́jú rẹ nígbà tó o sì máa déèyàn tó o tó wá déèyàn tàbí tó ń tọ́jú rẹ ọwọ́ àdàgbà tó o nílò àkáyì ọwọ́ àfọlọ́hún lẹ̀ kàfà aláìmoore lọ́mọ ànábì ádámù ọlọ́run ó ti dẹ̀ púpọ̀ yóò sì fọ́ parẹ́ yóò sì fi nǹkan bò mẹ́lẹ̀ kò ní ma rí rẹ̀ ìyá àtàbà ní sá kọ̀tẹ́ tọ́lọ́wọ̀ òjò kọ̀tẹ́ tọ́lọ́wọ̀ òjò ṣùgbọ́n ìtẹ̀lọ́wọ̀ lọ́wọ́ adẹ́kù kálukú ní tẹ̀lọ́wọ̀ pẹ̀lú tọ́lọ́wọ̀ bá ti fún tó tọ́lọ́wọ̀ kó ti dáadáa fún akókò à ń tẹ̀lọ́wọ̀ lórí tó bá ti fún wa o má jẹ́ ọjọ́ pé nígbà tọ́lọ́wọ̀ bá wà gbà láti mọ rírì rẹ̀ láti wà máa fàyè yí bàbá kan yẹn ní kọ́wá sọ pé tẹ̀lọ́ lórí wọlé rí tọ́tọ̀ nígbàtà àtọ́jọ́ èlò alówó operation 300,000 ìrántí ìsìn yẹn wọn dáadáa àti 300,000 lọ́ba gbó ẹkún ní bàbá tí alẹ́ ẹ̀ ń dúró ní bí òṣòwò ní oníkèé bí òṣòwò ó ní ìtàn tó ń ti wá ń sọ láti jọ ìdí òní di operation èlò ló ń sọ bọ́lọ̀ nígbà tí kọ̀wá arítọ̀tọ̀ wọ́n tẹ̀ wá mórí ọlọ́mọdé ọjọ́ pé ńgbà sáyé dẹ́kun rẹ̀ bá yẹ láti wá mórí rẹ̀ o. ibẹ̀ rí àti sanabi sallallahu alaihi wasallam sọsọ yìí pé ẹ ń bá wọ̀ tó bá wò sí nínú tọ́lọ̀ ń ṣe fún ọwọ́lé rẹ̀ ni abọ́wọ́ yàrá rẹ̀ ni abọ́wọ́ ní ọgbà rẹ̀ tó wọ̀ tó wò sí láàrin wọn àtọ́lọ́ tó ti alhamdulillah wọ́n lọ́mọ wọn dúpẹ́ pọ̀ lórí tó ṣe yìí anabi sallallahu alaihi wasallam sọ yìí pé kò sí nǹkan kan tí tó lè ṣe déédéé tọ́lọ̀ ń ṣe fún kò sí nǹkan tó lè ṣe déédéé gbọ́dọ̀ alhamdulillah gbogbo orí kọ́lọ́ ti fún ọlọ́wọ́ wà á kéré rẹ̀ lábẹ́ gbólóòtòdù lábẹ́ èyí tó fi ọkàn wí ni o èyí ìjókòó àwọn àbá o alihamudulilayi mẹ́wàá láìláìláìlá mẹ́wàá asalaatu mẹ́wàá káàkó sáré sí gbogbo ẹ̀ láti pọ̀ tí ò ní ronú sí èdè yẹn ronú sí là ń sọ fẹ́ kó fíndọ̀ láti inú ara rẹ̀ kò sẹ́ni kẹ́tọ́ bẹ̀ kó sáré alihamudulilayi mẹ́wàá fúnra ara rẹ̀ fíndọ̀ ló dé ìdí òrì bẹ́ẹ̀ nìyẹn ọlọ́run ti sọ pé láyé ìṣàkárí fún láti ilẹ̀ ńlá
ẹ bá ti borí pé ní ọlọ́run ń sùn sálẹ̀ fún ẹ̀kún yẹn tó ìkànnì yẹn lórí ọ̀nà tọ́lọ́ ń bà tójú ẹ̀dá nípa wípé àwọn ìràwọ̀ ní òun ní àti gbogbo òṣèlú tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn méjèèjì yìí àtàwọn ní ìtọ́lọ́ ń dá ọlọ́run fi ń tọ́jú àwọn ọmọ ẹ̀nàbí ádámù ni ojúkọ̀nà ẹlẹ́ẹ̀kẹfà nínú ìtọ́jú tọ́lọ́run ti kọ́ máa ẹ̀nàbí ádámù onáà ní nígbò láì ta'ala lílé ìsáni wọ́n ìrà láti yé la fún mi lẹ́yìn mọ́kàrẹ́ ìtọ́tọ́lọ́run ti kọ́ máa ẹ̀dẹ́ ènìyàn tí ò ní rí pé owó ọ̀yàdà tába gbé èèyàn ní ìsìn rí pé gbogbo máa wá bá wa tọ́lé wa o àbí máa bá wa tágbó àlọ́ kankan bá fún ọ àwọn náà ti lọ sí ẹ̀fẹ̀ láti òun á jẹ́ dídì ní òjòmùgọ̀ tó lóò ní kúkà dá tẹ ẹ bá ti jẹ́ yí pé ẹ wá ń fún lówó ń tòótọ́ tó sì ń gbà gbówó ń wò tó kò ní í ṣe wàhálà ń fi kíkẹ́ ní òun ọbọ̀ o láyé nígbà tẹ ẹ lẹ gbọ́ lẹ bẹ́ẹ̀ fún 7,000 lóṣù ọkàn fún yé wó yé mo gaari ní olùkọ́ lé gbélé fún yẹn lọ́dún wálé rẹ lọ́sùn àti ọwọ́ àti náà lọ́sùn. àbíkẹ́ ẹ fún lówó tó lójú tó sì ní olùkọ́ra o àbí ẹ̀kọ́ ni. wà á yín tẹ́ òdu ní ìmọ̀tàlá àyẹ̀lá àtọ̀kùnrin ha ẹ bá ní ẹ máa kàrọ̀rọ̀ ọmọ tí ń ṣe fún ní ẹ̀kúlé kàátán. ìdáàbòbò tọ́lọ́ ń ṣe fún wa kí ń sọ wa tọ́jà pé àsanwó fún kò sí ìṣẹ́kẹ́tà àsanwó ìní òwò àǹkọ́ ọlọ́wọ́ bá ń sọ fún àwọn Kùránì sọ́ọ̀tù sọ́ọ̀rì àyà kẹrin ọlọ́wọ́ sọ pé kí n lò náà ti ń lámà àlè àhàkó kò sí ẹ̀mí kan àyàfi kọjá pé ọlọ́wọ́ ti olùdáàbò nínú àwọn màláíkà tí ọmọ sọ nínú sọ́ọ̀tù Ra'd ọlọ́wọ́ bá ń sọ fún wa yìí pé làwọn mu'aqqibat min bayni yadayhi wa min khalfihi yahfazunahu min amrillah Allahu akbar. àwọn màláíkà ti lọ sí ń bọ̀ ọ̀bẹ pẹ̀lú ọ̀nà ẹ̀dẹ́ ènìyàn èyí ó di láti bá tí ó jẹ́ ìyá àbùkù fún màláíkà ní ti méjì ní tí ọmọ sọ ìtọ́lọ́ ń bá ní kò ní ilé kọ̀kọ̀dọ̀ dé gbé ìtọ́lọ́ ń bá ti ní yóò dé àwọn màláíkà ọ̀dẹ́ra olùfẹ́nu kádàrà tọ́ba ti di mọ́tírìbì àwọn àyìn wọn lọ àwọn mi ó tún sọ kalẹ̀ ó tún máa dáàbò bò ẹ wo bí mú wa ìbò ti ràn án lẹ̀ tí ò sí kọ́bà fún ìra òní fèrèfèrè kọjá tó bẹ̀ ní ọ̀wà lọ ìra òní fèrèfèrè kọjá tó bẹ̀ ní ẹ̀ṣẹ̀ ní ọ̀bà wa tó bá gbé adé bẹ̀ páyì lórí ọ̀sàrí bí mi ìsìnkẹ́ ọ̀nà rẹ kọ́ fú ẹ̀ yọ ẹlòmíì ó ti fọ́ dánù yóò tún mọ̀ ọ́ àbótí wà ń bẹ̀ ni ó tún àmọ́ fọ́ wọ́n mú àbótí wà ń bẹ̀ ni kì í ṣe ọ̀nà rẹ̀ rárá ọlọ́run tó fi owó gbóná yẹn wọ́n jáde bẹ̀ owó gbóná yẹn wọ́n jáde yẹn owó gbóná yẹn wọ́n jáde bẹ̀ ọlọ́run tó máa ní kílẹ̀ gba ibi tí mò ń lọ yìí ọlọ́run àyẹ̀fẹ́ kì í ṣe jíjọ yẹ pé fún wọn lọ ẹ wá wò sọ ọlọ kì í ṣe fún wa ẹlòmíì ó di nǹkan tí ọba nulẹ̀ àbí tí ọba ní ẹ̀kúlẹ̀ àbí tí ọba ní kọ́lẹ́jì níjọ́ mi ẹ̀rọ ọlọ́run bá gáà ọlọ́run lọ́mọdé àbùkù àwọn àwọn ní ìgbàgbọ́ tó yẹ kí n gbé níbi tó bá wọn gbé lóun nàná èyí ò ní tó bá wọn gbé lóun nàná ẹnì kan tó ń gbé jọ gàlà abájú jẹun lọ lálẹ́ kí ní fọ́tò táwọn máa fi sí ẹ̀yìn sí ẹ̀ máa fi sílé kí a ní rúrú ní ẹ̀yìn fọ́tò wọ́n máa ń jẹun lọ pé bóyá alágbàáyà kékeré kẹrin nígbà yà á fọ ọba gbà kíní ti pọ̀ ju wọn ò ti jẹun lọ́sẹ̀ fún jẹlẹ̀ lọ́ba dé ju ìmọ̀ lálẹ́ ẹlòmíì lórí tó jẹ́ dédé ó lè wà pàtì àtàtì irú ẹ̀ náà ń bẹ́ o ìwé kéè tẹ́bi tọ́kọlọ mú mi ní ọlọ́ọ̀lù sálámà lọ́ọ́ ta sálámà àlékún tó bá jẹ́ pé jésù ní kọ́ bá tiẹ̀ lọ ọwọ́ àlọ́ fún kakọ́ dá ọwọ́ àti àwọn olùdá mẹ́tẹ̀ẹ́ dáńdọ̀rọ̀ jù ọkà ayé àtọ́ra ọ̀fìn kọ́ orí ẹ̀ dàrú ntáwọn mi ò fi hàn sí ìwọ ti tẹ pàṣẹ ẹ ńgbọ yẹ kó wọn ti bá gbòòrò lò ọlọ́wọ́ bá ní sọ́mọ ẹ̀dẹ́ ènìyàn sẹ́nìkẹ́sẹ̀ ẹlẹ́ńjẹ́ mẹ́ta yìí ejò jẹ́ rí inú tọ́lẹ́tì nínú ilé jẹ́ ń gbé gbogbo tọ́lẹ́tì ilẹ̀ yẹn ti kùn báyìí wọ́n làwọn òrí bẹ́ẹ̀ orí lásán tí ń ṣe jòlòjòlò báyìí ara rẹ̀ tí wàá lẹ́kọ̀ọ́ ló jẹ́ pẹ́kẹ́lẹ́ ó tó gun wíńdò bíi bọ́ọ̀láàrí ó ti jẹ́ ó tó kún gbogbo bọ́ọ̀láàrí ó tọ̀ lórí sálàyé wíńdò gbogbo bọ́ọ̀láàrí ló tó kún fárí ìlú
ẹ wá lọ pé bàbá ọlọ́dẹ àwọn pípa àwọn sábà ní ìpínlẹ̀ yòókù bàbá ọlọ́dẹ bá jẹ́ ní kọ̀tọ̀ sánú gan. àdàgbùngbù kan ló mú lọ adé eléyìí ọgbọ́n tó méjì pẹ̀lú àdá kékeré yìí lọ́ba ti kú sí yẹn lásán wọ́n tẹ̀ wá rán lọ́wọ́ pẹ̀lú àdá ńlá ọlọ́dà tó kọ́kọ́ lórí nígbà tí wọ́n bá fún yẹn gbé láì ṣe pé wọ́n nìbí bẹ́ẹ̀ wọ́n láwọn ti pa ìlú ní olé ó kéré ju èlò kéékèèké yóò tó mẹ́fà tí wọ́n mọ̀ bó ti ń bí wọn sínú bẹ̀rẹ̀ tó wọ́n sì lè jò ńgbọ́ bá di ẹgbẹ́ aláǹgbá bí ìjànkà yọ ọmọ pàjẹ́ yóò tó máa dàgbà bẹ́ẹ̀ náà ni bí wọ́n ti fọ́ orí ẹ̀ lẹ́yìn jábọ́ tó ọlọ́run ní sọ ẹ̀dá wàláhì nítorí dáa ju bẹ́ẹ̀ bá ti kọ́lé lọ́wọ́ kó tó di pẹ́ẹ́ kẹ́ ẹ di gbogbo orí rẹ̀ ó lè náà yàn lówó ẹ di gbogbo orí ẹ̀ tí wọ́n fi àpò sìmẹ́ǹtì tí wọ́n wá kankéré ẹ̀ tí wọ́n bu ẹ̀jìnlẹ̀ tí wọ́n fi ẹ̀bẹ̀ tí wọ́n gbọ́ jí lọ. ìnáwó bá ti ẹ̀kú nínú kíní àti eku àti gbogbo ẹ̀ wọ́n ti ẹ̀kú sínú orí o. mọ́kálukú wa káwọn gbélé gan ti mọ́ wá lá ọlọ́run ṣàánú. ọlọ́run bá ní sọ ẹ̀dá rẹ̀ ọlọ́run ní wọ́n máa ń sọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn kúrò níbi ntọ́lọ́wọ́ bá fẹ́ ṣe ọlọ́run tó ń sọ fún wa ní suratul baqara àyà 51 ọlọ́run ní wa lawla daf'ullahi an-nasa ba'dahum bi ba'd lafasadatil ardu walakinna Allaha dhu fadlin 'ala al-'alamin tí kì í bá ṣe ike ọlọ́run ó ń fi apá kan nú àwọn èèyàn ṣe ìdáàbòbò fún apá kan ọlọ́run bá ní ṣe ìdáàbòbò ó tún wá ń lo nínú àwọn èèyàn yàtọ̀ sáwọn màláíkà ètò máa ń fi apá kan nú àwọn èèyàn dáàbòbò fara kan làfàsádàtì àrùn gbogbo lẹ́lẹ̀ ní bàbàjẹ́ gbogbo lẹ́lẹ̀ ní bàbàjẹ́ walakinna Allaha dhu fadlin 'ala al-'alamin ọlọ́run ní ọlá lórí gbogbo ẹ̀dá pátápátá ọba tó ti lè gbúrú yẹ ẹ̀dá tó walawla daf'ullahi an-nasa ba'dahum bi ba'd yẹn àti ìgbọ̀yé dáadáa èyí ò ti lè gbọ̀yé náà kò sí tọ́ka èyí ò ti lè gbọ̀yé náà ọlọ́run ní fi apá kan dáàbò pápá kan ọmọ kékeré tẹ́ ẹ bí ẹ wò bẹ́ẹ̀ ṣe ń tọ́jú ẹ̀ nítorí tó ti tara yín lọ nípa oúnjẹ tí ó jẹ nípa ẹ̀wù tí ó wọ̀ nípa omi tí ó mu tọ́yẹ pé ẹ̀yin gan ìwọ gángan tó bí ò lè fi tẹ́rẹ̀ ẹ lọ́rùn ọ̀làgbára ẹ̀ ẹ̀ tó wá máa dáàbò gbogbo òbí gbogbo ewu pété wọ́n máa ṣe ẹ lómi gbogbo tọ́jọ́ mẹ́lẹ́ bí ti yàn pa àdúgbò lẹ̀ lọ́mọ yóò ti bẹ̀ ó lè lọ tọ́ bọ̀ gbogbo ẹni ọba àdúgbò lẹ̀ ẹ wò dáàbò tó tiẹ́ jẹ́ fún bọ́bá ń lọ ta márìndínlẹ́ mọ́kànjá iná ọ̀nà ó tó lọ tilẹ̀kùn ìgbà míì jẹ́ bá tilẹ̀ gbàgbé máa tẹ́ lórí jáde wọ́n mú lọ́wọ́ ni bàbá àtọ́mú adìyà wọ́n mú lọ́wọ́ báyìí wọ́n ń tẹ́ yẹn lẹ́nu yẹn tóbi yẹn ti rìn wọ́n bọ̀ èyí bí ìdí epo títí bá fẹ́lẹ́ hà ó wọ́n ń tẹ́ yẹn kalẹ̀ ẹ̀wù dáàbò yẹn ti kú ọmọ mi yọ tọ́ba ní títí bá yọ̀gbọ̀n lọ ní bí àgùntàn àjàjẹ́ bá tó lójú tí kan bá ti lọ báyìí kò ní wò àti ìhùn fáì àbí títóbi ọlọ́ọ̀ni lọ́nà òfin dáàbò ìdáàbòbò kan nìyẹn nínú ìdáàbòbò tọ́lọ̀ ń fi apá kan jẹ pápá kan bẹ́ẹ̀ náà ni ìdáàbòbò táyé pẹ̀lú ìjọba tó ti bí wọ́n ti burú tó yìí náà tí wọ́n bàjẹ́ tí wọ́n bá lùmọ̀ láwọn tó bàjẹ́ nù wọn tí wọ́n bá lùmọ̀ tí wọ́n kówó òlù náà tí wọ́n sábò sí ọlọ́run tó ń fi wọ́n protect ìlú lábalábá bẹ́ẹ̀ náà dá àwọn ọlọ́pàá bí wọ́n ṣe burú tó bí wọ́n ṣe bàjẹ́ tó tí wọ́n bá lùmọ̀ tó ó rí ọlọ́kadà báyìí nígbà tó dára nígbà tó jẹ́ wọn lówó tẹ́lẹ̀ àbọ̀jẹ̀já wa lówó bẹ́ẹ̀ wọ́n ti rí kọmíṣánná fọ polisi kan fún tábìlì lórí rẹ́díò ó tún lọ́wọ́ ọmọ ẹni fóònù ni ó ti máa tẹ ètò ọgbẹ́ ju bá lọ táwọn èèyàn fi kọ̀rọ̀ yàrá ẹ̀ ń mọ̀ ẹ̀ ń lọ bá ti yẹ kí ẹ̀ ń dúró títí lẹ̀wà ní mọ̀ ẹ̀ ń pé rọ́ọ̀bù fún un àbí mr gọ́vnà náà sọ fún wọn ọmọ ẹni kọ̀pọ̀ síbù kò tẹ́ ṣe ìdí ò tẹ́ ṣe jẹ́ ń gbà throughout the day tẹ́gbà throughout the day bó oníwèé rẹ tó pé wọ́n wá kankan tí wọ́n sọ wọ́n fi wọ́n nà sí ọwọ́ bóyá ọgbọ́ ìgámọ́mídó ni oní nọ́mbà ẹ̀kí ìkọ́ni ẹ̀kọ́ sára ìwé ọkọ̀ mi pé nọ́mbà kìnnìkan ni ó dáàbọ̀ rẹ̀ pé ní ẹ̀kọ́
mo ní my friend láti 2010 mo ti drive school ti gba ìwé ọkọ̀ bí 2019 láti 2010 mo ti renew rẹ̀ mo ti wá ń lọ renew rẹ̀ yẹn tí mo ní fọ́ọ̀tì àbáwọ̀ jẹ́ renew ẹ̀ fún mi àwọn oníṣègùn gbọ́kọ̀ lọ mo lè mi ò tiẹ̀ fẹ́ mọ̀ yín o mo gbọ́kọ̀ lọ mo ti fẹ́ mọ̀ àní mo mú ìwé lọ bá wọn renew rẹ̀ yá jọrọ secretariat lọ́ba ní rárá pé òní gan mo tó ń kàn kọ́rọ̀ ni pé ń pẹ́ mi mú owó yẹn lọ́ba dìbò ìgbà fún ní wá wò ó 319 lọ́dà mi lóye náà ti lẹ́kọ̀ọ́ ní òfin nítorí ọba fẹ́ ṣe ọkọ̀ àtikájọ lọ sọ́bìtì rẹ ọkọ̀ lórí ìwé rẹ ọkọ̀ lórí pàtíkúlà rẹ ó ti lẹ sọ̀mìtì ẹ̀kú ìjọba ìjọba fẹ́ rí ní rẹ̀ wọ́n mú mi pé ọmọ ìjẹ́wó kan ló sì fàn àbọ̀ ọkọ̀ mi jẹ̀lẹ̀ kan tó sì léde ara ẹ̀ káyì kéèkó di léde ó níwèé tí wọ́n fẹ́ káàdì kọ́kọ́ kí ìyá ò tó kúrò tọ́ba lọ ẹni dẹ́sìmẹ̀tì ọba wà bẹ́ẹ̀ ní ìtú ẹ̀ ti kọ́ọ̀tù mo ní láti sọ fún mo ní kó o ti wọ ọkọ̀ mi lé bí ọtí bẹ́ẹ̀ o àwọn nígbà tí ìṣiṣẹ́ gbèrògbèrò náà wọ́n bá fẹ́ mú mi lọ́fíìsì ní ó gbà ọ̀kadà àbọ̀ gun ọkọ̀ tó lọ́fíìsì gbé fún ọ lọ́mọ lọ ní tẹ̀lé ọ ní ìwé kó ti wà lọ́wọ́ ẹ̀ kílàbọ̀ wà á gbogbo asíjì kan lórí mọ́tò mi ní ìṣe ẹ̀fẹ́ ọ bó ti wù mí mo lè gbọ́kọ̀ mi bẹ́ẹ̀ nígbà tí èso lẹ́fẹ́ ìfẹ́ kí n gbọ́ ọ̀kadà lájọ máa lọ ọkọ̀ mi ọ̀wà pásẹ́njà ẹ̀yìn gbàdé ọ̀pọ̀lọpọ̀ wọ mẹ́tọ́ wa wọ́n kà sí tí òkè wọ́n kà sí tí yẹn wọ́n lọ gbọ̀nà ẹ̀jẹ̀ tí ọ̀yọ́ gbà kí n di kíkẹ́ wà bí ọ̀nà yẹn fi hàn mí tọ́ba wà bẹ́ẹ̀ jẹ́ bí n bá mọ̀ gan kọ́ àtúkọ́ lórí ìdúró láti lọ bẹ́ẹ̀ tí ọba ti ń bẹ̀ kò sí ń tọ́jọ́ kí gbogbo kájọjọ ọwọ́ bí nìkan wá ní nǹkan tí wà náà fẹ́ mọ́ gbàdọ̀ ẹ̀ sì gbé bẹ́ẹ̀ bóòlù ti rí pọ́sibú wọ́n mú ìyàwó ní ọ̀ra ìfúsọ́pọ̀ àwọn èèmọ̀ ẹ bá ti mú yẹn mo ti ṣe mọ́tẹ́kínì mi ti lè kọ́ni lójú ẹsẹ̀ mọ́tẹ́kínì lè kọ́ni mo tó fún malé bí ẹnu báyìí kí n sọ̀rọ̀ wàláyì tí mọ́tẹ́kínì kọ́ni mo tó fún malé bí ẹnu kó ní màmú ìtọ́jú ọ̀rọ̀ lẹ́tà ọ̀fìn mílẹ̀ kan yìí sí nǹkan kankan kò sì gbé bọ́ọ̀lù tó fi fi mílẹ̀ tí mo fi kó mẹ́ tòkọ́lọ́ ọkọ̀ sànù wa tó ti mẹ́tì wá bú jẹ́ bàlùmọ̀ tó náà ó tún ní ìdáàbòbò sí ọlọ́run tí wọ́n ń ṣe fúlù nínú dábò ìlà ìlẹ̀ àtàbà àtọ̀rọ̀ ìlẹ̀bà ìdáàbòbò tọ́lọ́run bí apákan ní apákan náà yìí tó bẹ́ẹ̀ ilé ẹ̀sìn ní àwọn onímọ̀ pẹ̀lú àwọn onímọ̀ ẹ̀sìn àtọ́nímọ̀ ayé pẹ̀lú mímọ̀ àtàlàyé ẹ̀kọ́ fáwọn èèyàn ìdáàbòbò kan náà lọ́lọ́run ti ń ṣe fún àwọn nàìjíríà nítorí léwu wọn ṣàlàyé fún wọn ọlọ́run ní ọmọ àwọn ọ̀rọ̀ kẹyìn báyẹn lára àtọ́jú tí ń ṣe fọmọ ànábì ádámù lọ́lọ́ni wà láwọn ládàbò ọláhìn náà sábà àbọ̀hún ṣe bá àgbè làfàṣàdà tẹ̀lé àrùn wàlá àti nàmà àbúkọ́dé ní àlàlà àlàmì kíkẹ́ bá ti ìdáàbòbò tọ́lọ́ ní fáwọn ọ̀bẹ déèyàn ní fi apá kan dá ti ìdáàbòbò pápá kan kódà mọ́mìnì ọlọ́run lè ti ṣe ìdáàbòbò fún ẹtí èdè mọ́mìnì ẹtí èdè mọ́mìnì ọlọ́run lè ti ṣe ìdáàbòbò fún mọ́mìnì ẹ̀yin náà ẹ̀wò tàrí fi ànábì wa sálà láàyè ẹ̀wò àbútọ́lì àti àbútọ́lì ẹ̀wò tí wọ́n gbé sí nínú ìgbésí ayé ànábì wa sálà láàyè bẹ́ẹ̀ náà sì ni ẹ̀wò wàhálà lamẹ́ríkà sí lórí wípé kó ṣe dá ìdí epo níwájú lágbàáyé oní ànílẹ̀ lágbáwá nínú ẹ̀ náà ní ìròyìnyàwó yóò wá gbowó lórí tó ń ṣeun lára tọ́lọ̀ ń dọ̀rọ̀ ọ́ ni ibi ẹni kankan gbọdọ̀ tọ́ọ̀tì ibẹ̀yẹ làwọn ti máa rí epo ìdáàbòbò lọ́lọ́ fi apá kan ti fapá kan wọlé ìbá ikọ́ lọ́wọ́ kí n ṣe ìdáàbòbò kí n ṣe àwọn ń lo apá kan fapá kan làfàṣẹ̀dẹ̀ tẹ̀lé àpò ilẹ̀ ilẹ̀ ìgbà bàjẹ́ iṣẹ́ mẹ́rin kẹ́mẹ́rin ìtumọ̀ ènìyàn bẹ́ẹ̀ náà ni ọlọ́run tó ń sọ fún wa inú suratul hajj aya 40 ọlọ́run bá fẹ́ gbé wàláwùlá dáfọ̀ọ́ láàyè náà sábà àgbọ̀hún bí bá àgbẹ̀ làbó tí ma ti sọ wá mẹ́rin wà bí yàrún wà sọ́lá wà á tún wà má sáájìdù yóò fi káwọ́ fi asmọ́ láàyè kẹfì rọ wàlá yansuranna Allahu man yansuruhu inna Allaha laqawiyyun aziz. ọlọ́ni wà láwùlá dáfúrúláhì náà tàbá àbọ̀fún bí bọ́ọ̀bì tí ì bá ti ìdáàbòbò tọ́lọ́run sí fún àwọn ọmọ ẹ̀dẹ́ yìí tọ́lọ́run fi apá kan wọn dáàbòbò apá kan làhùsì mọ́tòsọ́wọ́ mìíràn àwọn ilé àwọn páàdì ilé tí wọ́n máa dúró sí ilé tí wọ́n kọ́ sí òsì àwọn padà àwọn títà
ilé wọn tí ẹ kọ́ balẹ̀ tí aláwọn fi ń kóra dúró báwo ní ṣèṣekúṣe ń tà wọn bó ti ẹ̀ ti lè jẹ́ pé nítorí wà lórí newspaper Nàìjíríà ni ti France ni tàwọn àlùmí náà ni àwọn kẹ́nu wọn ò lè kóra dúró ọ wà lórí net tí ò dúdú rárá ọlọ́ni tó ti bẹ́ẹ̀ àwọn aléyìn àwọn kan ìbá bínú fún ìbá wó dànù mọ̀múnú òmìnira sọ́rọ̀bì ní àgbẹ̀rẹ̀ fún tẹ̀lifíìnù sọ̀wáàmì wà bí àwọn jágùn bí àníyàn ilé ìjọsìn àwọn nọ̀fọ́rá church àwọn kan ìbá bínú ìbá lọ wó dànù wọ́sọ́lá wa tún ilé ìjọsìn àwọn Yẹhudi àwọn èèyàn wọn ìbá bínú wọn ìbá lọ wó dànù wọ́n máa ta ájídù yóò ṣe kárò sí àtúnwá ìkẹsì yọrọ bẹ́ẹ̀ ní àyè ilé ìjọsìn àwọn mùsùlùmí tó ètò ìrántí ọlọ́ọ̀ni wọ́n ń ṣe ń bẹ̀ ní gbogbo ògbà lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn kan ìbá bínú ìbá lọ wó dànù ṣùgbọ́n ọlọ́ọ̀ni ń ṣe ìdáàbòbò àní Britain níbi tó gbádùn Islam dé ní South Africa wọ́n sì mọ̀ ọ́n open báńkì ike tí ẹ bá wọn mùsùlùmí ọ̀fẹ́ gba ẹ̀fẹ́ ní ògán ló pè wá báńkì tí ò ní fẹ́ tèrè o tó mo ti gbọ́ pé wọ́n ti ní Britain náà báńkì tí ò ní fẹ́ tèrè o kí ni ẹ bá ń fẹ́ sì já aburú ẹ̀rí ní báńkì tí ń dàwọn èèyàn lẹ̀ nísìn wọ́n ń dàwọn èèyàn lẹ̀ wọ́n tún ti fẹ́ sọ ATM di pé ò lè gbajú 10,000 lọ́dọ́júmọ́ gbọ́rọ̀ yẹn ni wọ́n èsì implement ẹ̀ wọ́n ti fẹ́ sọ jù bẹ́ẹ̀ ọlọ́run ti gún ni látọ̀dọ̀ ọlọ́run yẹ mú hapúláhù rìbá wà rú yóò gbé sọ́dà ọ́ọ́d nítorí bá ti lólówó èlé inú ọlọ́run kó parun bá rí ní France lẹ́nìkan ti sọ wípé ẹ̀tún ẹkọ́nọ́mì àgbáyé ẹ̀tún ṣe àti ibi táwọn èèyàn máa fowó pamọ́ sí kéèké ẹbíùdì míì ní tuntun ìdí fẹ́ kẹfẹ́ sùn ìtọ́wà lẹ́sìn ó ní ẹbíùdì míì ní tuntun ẹ má jẹ́ ọjọ́ pé ìtọ́wà lẹ́lẹ́ fẹ́ sùn èdè ìtọ́wà lẹ́yìn ọ̀dà rárá ó burú jáì tó bá ti ní 1 million lọ́wọ́ tó bá ti fi deposit account nǹkan bíi 20% upward ní ìgbà kan 25 so which means níparí ọdún o ò ní fọwọ́ kan rárá tọ́jú ìparí níparí ọdún 200,000 wọn kàn nígbà tí ẹ̀ bá ní 12 million lọ́wọ́ tó gbé sí oṣooṣù kọ̀ọ̀kan ẹ̀ẹ́dì lóṣooṣù ọ̀kan máa gba 200,000 lóṣooṣù ni ẹ wá wo owó burúkú táwọn èèyàn kan ti kó jẹ millions trillions tí a ti kó jẹ Nàìjíríà kọ́kàn fẹ́ jẹ ti báńkì ní kọ́kàn tó kórè kọ́mọ bá interest yàtọ̀ fi ti fi deposit account owó tí wọ́n gbà lọ́dún gan-an ó ti kọjá tẹ́lẹ̀ nìkan lè nà bí a ti bíi ẹkọ́nọ́mì ayé nù ló fi jẹ́ yìí tí wọ́n ti àwọn Yahudi ti bíi ẹbíjẹ pé kólówó ọmọ lówó lọ kótó tí ọmọ lówó lọ ọlọ́ọ̀nìkan ní sàánú tó ní pẹpẹ ọ̀rọ̀ owó òun lọ́wà òun lè fẹ́ tó bá wù ọlọ́ọ̀ni kí ìbá ṣe ìdáàbòbò tó ń ṣe fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn èèyàn kẹ ìbá bínú já ìfún ìbá máa ń wọlé ọlọ́run bí táwọn èèyàn ti ń sin lọ àlẹ́ àlùkò àbíkẹ́ ti ń sin lọ yìí pẹ̀lú ìsin lọ wọn àti ìdáàbòbò tọ́lọ́run ṣe ó tún jẹ́ ìdáàbòbò fáwọn tí wọn ò sin lọ ọlọ́run sọ pé inna salata tanha anil fahsha'i wal munkar tí wọ́n bá ti ń kírun dáadáa kò ní jẹ́ olè ti bàjẹ́ mọ́ kò ní jẹ́ olè ti ń jẹ́ ọ̀dà mọ́ àwọn èèyàn kan nú àwùjọ yìí wọ́n fẹ́ràn àwọn Muslim brothers nípa business wọ́n máa ma pè èèyàn ní gbẹ̀dá kò sí ẹ̀rí kan ẹ̀dìkan tó ẹgbẹ́ owó ọba àtẹgbẹ́ wọn yóò di ẹjọ́ ìjọba kò sí ẹ̀dìkan tó ẹgbẹ́ kí a ló dé pé àwọn fẹ́ ẹ̀ńtrọ́sì ẹ̀ lórí nǹkan báyìí àjọ̀wọ́ àwọn tó lámọ̀ náà wà bẹ́ẹ̀ Christian kan sọ fún mi pé àwọn tẹ̀blígì ló ń gbádùn Christian ní sọ bẹ́ẹ̀ o wọ́n láwọn tẹ̀blígì ló ń gbádùn wọ́n kàn lágídí ni ìgbọ́n òun máa ń gbádùn wọn fún bá òun gbádùn wọn jà ọjọ́ ẹni jẹ́ Christian ara wọn lọ ìmí ìtún adaláìsì fún mi ó ní tí Christian bá gba Christian rẹ̀ ṣiṣẹ́ yọ ọmọ tàbùkì ẹ̀ ní tí Muslim bá gba Muslim ṣiṣẹ́ yọ ọmọ tàbùkì ẹ̀ ní ìwọ̀n tó bá ti ní ọ́pọ́sí tí Muslim gba Christian ṣiṣẹ́ yọ ọmọ sọ́ra rẹ̀ ṣáà nítorí jẹ́ ní ìjẹ́ Muslim gidi tó á gbò ṣiṣẹ́ owó gbọdọ̀ fàmùsí bí lọ́wọ́ àti òṣìṣẹ́ rẹ̀ lọ́wọ́ àjẹ́ kókó sí ìdí náà ní ẹ̀wù títóbi ọlọ́run ẹ̀sìn yẹn gẹ́ náà ó ní ìkínrè ó sì bẹ́ẹ̀ nú àwọn tí wọ́n yé tí wọ́n jẹ́ lẹ́sìn Christian tọ́lọ́ tó ròyìn wọn nínú Quran ife ọlọ́run ti wọ́n ní ẹni tó ní òye nípa ẹ̀sìn wọn ò sì ní gbígbà kan gbọ̀ kan nínú wọn ò ní sàbùdù wọn ò ní tìrẹ jẹ Christian kan sọ nínú rẹ́díò ó ní olójú èèyàn tọ́lọ́ ń pè
tí ọ̀pọ̀lọpọ̀ chọ́ọ̀chì táwọn ilẹ̀ kí táwọn tó lọ́ọ́ fi àwọn ẹgbẹ́ bísínẹ́sì ó lọ́fẹ̀ẹ́ nu ara ẹ̀ sọ olójú ẹ̀ tcs princess lọ́yẹ́ pé pásítọ̀ gidi ni lọ́yẹ́ pé ọlọ́run bẹ̀lẹ́ nu ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ business center kódà ẹlòmíì àtọ́nà gba lónù báńkì wàláhì lónù báńkì tí ọ̀lọ́ gbà torí kó ti mọ ọ̀nà tó wọ́n gbà jí látara àwọn ọ̀jọ́ kọ́lọ̀ nǹkan fà ní wa o bẹ́ẹ̀ gba lónù lórí mọ́sálásí ọ̀sán rẹ̀ ọlọ́wọ́ bá sọ pé wala yansuranna Allahu man yansuruhu inna Allaha laqawiyyun aziz wala yansuranna Allahu man yansuruhu ọlọ́wọ́ máa ń fi ara pípẹ́ ńtọ́ bá wù inna Allaha laqawiyyun aziz ọlọ́wọ́ ọba alágbára ni ọba adébórí ni ọba tí ò irú ẹ̀. mọ́tàlá ẹlẹ́ẹ̀kejìlá ẹlẹ́ẹ̀kọkànlá iná ẹ̀ láti sọ tán yẹn lórí wípé nínú ojúkànnà oríṣiríṣi tọ́lọ́n fi ń dáàbò bò tọ́lọ́n fi ń ṣe tẹ́rìbí àkọ́mọ ẹ̀dẹ́ ènìyàn tó fi ń jẹ́ Rabbil Alamin èyí tá a tó wá tẹnu bọ́ sí ni wípé ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà máa ń ṣe tẹ́rìbí à kódà ìdí ìdí ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà mìíràn nínú àwọn ẹranko wọn a máa ṣe tẹ́rìbí à tẹ́ran bá bí ọmọ lẹ́ni tí ọmọ fa ọlẹ̀ tó sẹ́kù lára yọ ọmọ fa ara ní ti èdìdè nígbà ọba dìde sàn yóò fara ẹlẹ́dìí ó tó wà mú yàn ó náà ti fẹ́ ní àná adìẹ tó bá tọ́ ọmọ rẹ̀ kékeré báyìí tó bá fa tuntun tí olúwa tó dú ọlọ́ ni tó bá sa ọjọ́ báyìí lórí pípé olè fọmọ òun lẹ̀ òun gbọ́dọ̀ rẹ̀ sí ọmọ ó náà ti fẹ́ ní àná yẹn ọlọ́wọ́n bá ń ti fẹ́ ní inú àwọn ẹ̀dá rẹ̀ náà ti fẹ́ ní ọ̀wá yàtọ̀ sí àwọn ọmọ ẹjẹ àjọ yẹ̀wò tẹríbíyà tọlọ́run ó ṣe tẹríbíyà fún àwọn ẹrúsìn rẹ̀ kìí ṣe wípé ọfẹ tí wọn wá wúlò kan fún lórí tẹríbíyà yẹn àbí ìpín ìrìn jẹkan ní rí sí látara tẹríbíyà yẹn ṣùgbọ́n ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ń bá ṣe tẹríbíyà à tọ́ba jẹ́ pé tẹríbíyà rẹ̀ ọjà tó kù yọ ọkọ̀ lóye wọn wà ní déèlì lẹ́ẹ̀ yọ fọwọ́rọ́ mi ó kéré ní ẹgbẹ́ ọmọdé kẹ́lẹ́ bí àtọ́wò ṣe mọ̀ ọ̀rẹ́ sáà máa ní kankan fẹ́ ra bẹ́ẹ̀ bá ti ẹ̀rí sí kankan bí pé ẹ̀sán ọlọ́run lọ ṣùgbọ́n ọlọ́run kò rí sí ẹ̀sán kankan lọ́dọ̀ ẹ̀nì kankan ọlọ́run bá sọ pé ya ayyu an-nasu antumul fuqara'u ila Allah wallahu huwal ghaniyyul hamid ẹ̀yọ́ mẹ́ẹ̀ẹ́dẹ́ ènìyàn ẹ̀yin lẹ tálákà ẹ̀yin lẹ wá bùkátà lọ́dọ̀ Ọlọ́run ọba tọrọrọ ní ọba tọlẹtọ sí ẹ̀yin ni ojúkànnà àkọ́kọ́ nìyẹn ojúkànnà ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé ẹtí ètò Ọlọ́run tó bá ń ti tẹrí bíyà ti ń rí èèyàn ìtì bá ń fi ń rí èèyàn yóò máa dínkù ni yóò ṣẹ̀ṣẹ̀ máa wá bó ojú kejì bó sowó ní ń fọ ètò fọ ń dínkù mbẹ yóò ṣẹ̀ṣẹ̀ tó máa wọ́n náà rìn ní tó èbúrò owó ti kọ́ bá rẹ̀ bóso ń jẹ ní fún ọ èso fún ọ ń kó ń bẹ yọtẹ fún ọwọ́ náà mẹ́rin tọ́lọ́wọ́n ọba wa àlejò ọlápò ń báyẹn ó ń ṣe ìkẹ́ rẹ̀ ó ń tọ́jú wa ó ń lè wá kí nǹkan tó ti dínkù ní ọlá rẹ̀ ọlọ́ba sọ ní sọ́ràtò lè jẹ́ àyà kọkànlá yìí pé wà ní shay'in illa indana khaza'inu wa ma nunazziluhu illa bi qadarin ma'lum ọlọ́ọ̀bá ní kò sí kí ní kan tó wúlò fẹ́yìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí ẹ̀fẹ̀ àti kọjá pẹ́pẹ́pẹ́ ọ̀rọ̀ rẹ̀ tó pọ̀ buhaya ọ̀dọ̀ àwọn ọlọ́run tó wa. bọ́sàtẹ́gùn ni anitọ́pọ̀ bó ti lẹ̀ ni àwọn ọlọ́run ní ẹgbàá lórí ẹ̀tọ́ pọ̀ bó ti ewúgbe ni àwọn ọlọ́run ní tọ́pọ̀ bó sódò ní pẹ́pẹ́ ọ̀rọ̀ rẹ̀ àwọn ọwọ́ alọ́bọ̀ ọlọ́run lọ́wọ́ kò sí ìjẹ́ka tí ó dẹ́kun ní ọlọ́run wa ni wà máa ń nazziluhu illa bi qadarin ma'lum àwọn ọlọ́run bá aṣọ arọ́rá sọ kalẹ̀ díẹ̀ lójú ìmọ̀ tó yẹ kí ó ti ní mọ̀ látọ̀dọ̀ àwọn ọlọ́run. ní mo sẹ́ni bí ọlọ́run ní pé kọ̀ọ̀kan sọ kalẹ̀ lẹ́ẹ̀kan náà tọ́ba sọ kalẹ̀ lẹ́ẹ̀kan náà àwọn mi ò tẹ́ fi sáàmù fẹ́yìn ọmọ ẹ̀dẹ́ ni ẹ̀yọ́ bàjẹ́ àwọn mi bẹ́ẹ̀ pé ẹ̀kí mi jẹ àwọn olè kẹ́sì bẹ́ẹ̀ yẹ pé kí ẹ bá sọ kalẹ̀ lẹ́ẹ̀kan náà ìkókó wọn kó kọjá pé gbogbo ọ̀rọ̀ Nàìjíríà ọlọ́run sọ kalẹ̀ báyìí sáàgì tó Jonathan bóyá làbájú bá ń gẹ̀gẹ́
ọ̀dọ́ akọ́lọ́wọ̀n tó ń gbé ẹ̀ kalẹ̀ ládùúgbò rẹ̀ ẹ̀wọ̀n tó ju wárí wọ́n ti fa kótó ọgbà wọ́n ti fa gbẹ láwù nítorí òṣèlú ọlọ́wọ́ bá àlejò ọlá kò sí tó ń dìkù nínú ọlá rẹ̀ ọlọ́dún sọlá yìí nínú Qur'an ìpè wàláwù bá sọ́kà Allahu rizqa li ibadihi labaghaw fil ardi walakin yunazzilu bi qadarin ma yasha tọ́lọ́ba tẹ gbogbo ọlá tọ́ba tẹ ìjẹ́ ìmúlẹ̀ fẹ́yàn tí òfin gangan pamọ́ tí ọ̀sẹ̀ gangan kù lábàgbà òfin làárù wọn kọjá àlà lórí ilẹ̀ àgbèrè ọ̀pọ̀ ẹ gbọ́dọ̀ tẹ gbọ́dọ̀ lẹ́nu àwọn olóko yìí àgbèrè nígbà wọn bá tẹkùn náà tí wọn tọwọ wọn bá dìde kó wọn fẹ́ẹ́ ní dọ̀bálẹ̀ fún yín wọn fẹ́ẹ́ ní kó àwọn mí ń dọ̀bálẹ̀ tí gbogbo ìdílé báyìí tí wọn fẹ́ẹ́ dàgbọn ẹdìbò fún wa yọ dọ̀bálẹ̀ ẹ tó jù yẹn lọ nítorí ipò wàláì tí mo rojú rí tí èyí tó wọn ní wọn pé ṣùgbọ́n gbà bá dé kò tán ẹ máa gbọ́rọ̀ tí ó máa jáde lẹ́nu wọn wọn bọ̀ lọ́wọ́ bá wọn bẹ̀ ọlọ́ni wa làwọn bá kàtà wàhùn rizqa li ibadihi labaghaw fil ardi wọ́n yẹ kí ọlọ́run tẹ ìjẹ́ ìmúlẹ̀ fáwọn ẹrú sí rẹ̀ ní tọ́tẹ̀ kalẹ̀ rẹ́kẹrẹ́kẹ́ labaghaw fil ardi wọn ìbá kọjá àlà lórí ilẹ̀ wọn ò bá kọjá àlà ara wọn gbọ́ lọ sí ọlá fúnra àwọn ó ní àná ọ̀rọ̀ gbogbo ìfẹ̀lẹ̀ àlà ó ló ń lọ lọ́hùn ní bọ́gà jù tó ń gẹ́ mà pé irọ́ lòun ń pa ìràwọ̀ náà ni ó ń gẹ́ mà fúnra ara rẹ̀ wípé irọ́ lòun ń pa njẹ́ ń gbolo adáyé náà tí wọ́n ìràwọ̀ náà àkọ́kọ́ ni àwọn bàbá rẹ̀ wíwọ̀n náà ni ọ̀rọ̀ gbogbo làálà ó ń gẹ́ mà pé irọ́ lòun ń pa ó sì mọ̀ fáwọn èèyàn mà pé irọ́ lòun ń pa wọ́n ń gbà tọ́lọ̀ ọ̀hún bá ti pọ̀ wọ́n bá ti lè jẹ́ pé kò sí àfààtò fún yàn gbogbo tó bá ti fà títà ń jọra wọn ni ìyẹn ọjọ́ rẹ̀ lójú ọlọ́mọdé àjọra lójú ọlọ́wọ́ bá sọ pé iná lè fi sáánà láyé gbégbá ara àwùsẹ́gbẹ́ná iná ilẹ̀ àrọ̀ bíkà ròyà ọmọ ẹ̀dẹ́ ènìyàn yọ yàtọ̀ jù mọ́ lọ́nà yọ yàtọ̀ jù lórí ẹ̀fẹ̀ yọ kọjá àlà nígbà wọ́n bá rí pé ọlọ́run ti ọ̀rọ̀ fóun ibi tó ń bá ti sọ̀rọ̀ ni wọ́n gbọ́ ibi tó ń bá ti náwó kọ̀tẹ́ tó ní náwó tó ibi tó ń bá ti lọ lákọ̀tẹ́ lómi yọ kọjá àlà ṣùgbọ́n ọlọ́run mọ́tò ti kẹ̀kẹ́ ọlọ́run wàlá àti ìjùnà ṣe lómi padà rí máa yáṣá ọlọ́run sọ̀rọ̀ ń kalẹ̀ ní bọ́lọ́run ti fẹ́ ní níwọ̀n ìwọ̀n bá bọ́lọ́run ti fẹ́ ní sọ̀rọ̀ kalẹ̀ pẹ̀lú ìbùdó látọ̀dọ̀ rẹ̀ bó ṣe wá ń sọ̀rọ̀ kalẹ̀ ń kìí ṣe kó dé ìkankan kù nínú ọlá ọlọ́run nínú àdìsí tá a ti jọ mọ́ ní sọ́yìn Muslim látọ̀dọ̀ Abu Dharr al-Ghifari látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam hadithul qudsi ó ní ọlọ́run bá àlejò ọlọ́run yìí pé ya ibadi inni haramtu al-zulma ala nafsi wa ja'altuhu baynakum muharraman fala tadhalamu èmi ọlọ́run ti àbùkí léèwọ̀ lórí ara mi ẹ̀yin náà ẹ gbọ́dọ̀ ṣàbòsí léèwọ̀ láàrin ní ẹ gbọ́dọ̀ ṣàbòsí síra yín o nínú àdìsí yẹn ọlọ́run bá àlejò ọlọ́run sọ pé ya ibadi kullukum dallun illa man hadaytu gbogbo yín lẹ ti tọ́nu gbogbo yín lẹ láyé màgá gbogbo yín lẹ bá wọ̀ gbẹ abẹ́ntọ́nà ń bá kọ́ ọ̀nà mọ́ o fastahiduni ahdikum ẹwà ọ̀nà àmọ́ lọ́dún ìgbé ọlọ́run ìkọ̀ ìkọ̀ náà ìlà bí ń wí nínú sọ́dọ̀ tó fàájà lójoojúmọ́ ìpè ihdina siratal mustaqim ojú ọ̀nà pólítíìsì ẹ̀sìn pólítíìsì Islam ní ojú àtọ̀ tá a bá wà lórí Islam yìí àwọn èèyàn ti túrú kúrúkú bọ́ ọ́ wọ́n ti túrú àwọn ọ̀hún bọ́ ọ́ ihdina siratal mustaqim ojú ọ̀nà tọ́tọ́ sí tí ó jẹ ká dọ́dọ̀ wọn ọlọ́run ní ojú mọ̀ wá wọ́n jẹ́ asọ́nù àtọ́mọ́nà ó ọlọ́ni ya ibadi kullukum ja'i'un ẹ̀yin ẹrúsìn mi gbogbo yín lára ibi pa gbogbo yín ebi ń pa ó tọ́ba tó yó lónìí ó lè mọ́ta bẹ́ẹ̀ lọ́la ó lè lówó lọ́tò tọ́ ó fẹ́rẹ̀ gẹ́gẹ́ bí àgbàdo núgbò fàájẹ́ ó tó àti mú owó yọ́wájú wàhálà àti mú jẹun yóò di bìbí náà ó ti ń bẹ lórí ẹgbẹ̀gẹ̀dẹ̀ kó kú ọlọ́ni kullukum ja'i'un illa man at'amtu gbogbo ní ojú pa wà lẹ́yìn bá fún lóúnjẹ o fastakrimuni ut'imuhu ẹ wá oúnjẹ lọ́dọ̀ mi fún yín o ya ibadi kullukum 'arin illa man kasawtu gbogbo ní lójú wà fẹ́ ti bá dáfọ́ fún o
fàtẹ̀túni àkùkù ẹwà àfọ̀dí ẹwà ìgbòrò lọ́dọ̀ ìní ọlọ́run ẹwà tó wúwọ̀ lọ́dọ̀ ìní ọlọ́run dáàbòbò yìí ń dàgbọ́ fún yìí yá ibáàdì innakum tumsikuna bil-layli wan-nahar ẹ̀yin ní sinmi gbogbo ilẹ̀ sábì ló wà sọ̀nà wa ana aghfiru dhunuba jami'an èmi bọ̀ máa sàbójútó gbogbo ẹ̀jẹ̀ pátápátá fastaghfiruni aghfir lakum ẹwà foríjì mi ń foríjì mi yá ibáàdì innakum lan tablughu darri aw lan tablughu durri fatadurruni lé dógóńgó kíkẹ́ di ara ní èmi ọlọ́run kò déédéé ẹ̀yọ́ mẹ́lẹ́dì lé dógóńgó kẹ́ fara ní èmi ọlọ́run Ar-Rahmanu 'ala al-'arshi istawa ọlọ́ọ̀bá tó mú wa lórí àrídù rẹ̀ níbo lẹ́yìn wà wasi'a kursiyyuhu as-samawati wal-ardi kúrìtì ọlọ́run ó dé sánmà àtìlẹ̀ ó dé mọ́lẹ̀ níbo lẹ́yìn àlọ́wà lágbára abakata ẹni farani lẹ farani o àtàbíọlá àtàwọn tọjọ mọ ẹni farani Ọlọ́run ẹni dẹbìtẹ farani lèlè mẹwàá farani wàlá ntàbùlùkù nàkọ yìí fàtàǹfààrùnì bẹ́ẹ̀ ni ẹni dógóńgó pé àǹfààní kẹlẹfẹ ti mọlọ lèlè tàbí mẹwàá rí dé yá ibadi law anna awwalakum wa akhirakum ẹyẹ rúfèmí tọba tẹ kí àyè ní àkọ́kọ́ yín àtẹnì ìkan yín. wa insakum wa jinnakum èèyàn yín àti àjẹnú yín àbá wa Nawawi ọsọ ike láti kulẹ̀ dídáta adáyé láti àlóyè ànábì Ádámù alayhi salatu wa salam lórí ẹ̀ta àdàkàn yìí tí gbogbo yín kánú àlá àtúkà qalbi rajulin wahid tẹ́ ẹ bá wà lórí ike ẹ̀dàbí ọkùnrin kátó bẹ́ẹ̀ gbọ́lọ́ọ̀nù gbogbo yín wá dàbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. máa ń sáájà dáníkà fi ń múlò kì í ṣe ya ìyẹn ò ní ní ayé fún kankan ní ọlá ìdè ọlọ́run kápẹ́ ìbàdàn tí wàá dá sẹ́ǹsì lọ́lọ́ ọlọ́run wà lẹ́kùn ọlọ́run ní rárá. ya ibadi law ana awwalakum wa akhirakum wa insakum wa jinnakum kanu ala afjari qalbi rajulin wahid ma naqasa dhalika min mulki shay'a. tọ́ba àdá ìgẹ́yẹ ẹja bí kò kéèyàn tó burú jù láyé bí abúlé àbíkẹ́ nǹkan Qur'an tabbat yada abi lahabin wa tab tí kò kan yín gbogbo yín wá dà gẹ́gẹ́ bí abẹ́ lahab tó yẹ pé ńgbà tó lọ́n ti sọ àyà ń kalẹ̀ kọ́rọ́ rùn kó láti gba ìsìlámù ọ̀dẹ́ lọ́dọọlọ́ tí gbogbo yín wá rí bẹ́ẹ̀ lè fi dógóńgó fẹ́ fi ara kejì ọlọ́run ìyún ò lè dé ìkankan kù nínú ọlá ìdí ọlọ́run tí ó gbóyún lẹ̀ sí lọ́run káwá kọ́lọ́ ọlọ́run wá ní kùkù kò sí tọ́jọ́ ọlọ́ni ya ibadi law anna awwalakum wa akhirakum wa insakum wa jinnakum qamu ala sa'idin wahidin ọlọ́ni ẹ̀yọ́ mẹ́ẹ̀dé ènìyàn ẹni àkọ́kọ́ yín tá a kọ́ dádúró ẹni ìkẹyìn tá a dà tí gbogbo yín bá kójọ àtàlùjẹ̀nú àtìyàn tẹ́ ẹ kójọ lórí ilẹ̀ pẹ́ẹ́sẹ́sẹ́ pàṣẹ ilẹ̀ gbàgbàgbà kan fasa àlùmí tí gbogbo yín wá ń béèrè tẹ́ǹfẹ́ fàdínkù kúlà ìsáni pẹ̀sẹ̀ alásàmù tó yẹ kó gbogbo ẹnì kọ̀ọ̀kan gbogbo tí ń béèrè pátá lọ́lọ́run fún ẹni tó béèrè ogún lé ẹni tó béèrè ẹgbẹ̀rún mọ́tò ẹni tó béèrè ẹgbẹ̀rún kan ìyàwó fún un ṣe é fún pátápátá máa nà fọ́nà dáálí kàfé fún ẹ̀ ní ọlọ́run ní ìyí ò ní kékeré kù ní tó ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ ìyẹn ọlọ́run ilá kàmá yẹ kótó lè ní kíyàtọ̀ ìdá ó jẹ́ kílà lè fa fèlè báhà àyàfi tó bá ti yí pé abẹ́rẹ́ tẹ́ ẹ bá ti bọ́ nú odò tẹ́ ẹ ti bọ́ nú omi tẹ́ ẹ wá yọ ọ́ lẹ́wọ́ sá abẹ́rẹ́ yóò ti dé kó mi yọ ọ́ fún adìyẹ tí yóò bá lè tẹ̀lé nìkan ló kù. ya ibadi innama hiya a'malukum ukhfiha lakum iṣẹ́ iṣẹ́ ṣe òbí ọlọ́run mo ń sí fún yín fún ma wà sí ìfún ìjà ha yín ti pété rẹ̀ fún yín lẹ́kùnrẹ́rẹ́ ìní wà fáwọ́ títí kẹ́ẹ̀rì tíra báyìí lọ pé máa lè áza lè gbígbá mi láàyò máa dúró sọ̀bí rọ̀tà wàlá kẹ̀bí rọ̀tà ìlà àkọ́wá wàwájáde máa àlùlù xaazọrọ wàlá ayélujára mọ̀rọ̀ bùkà àhàdà. tíkàlùkù orí báyìí kọ́lọ̀ kó sàmójúkò fún akókò wà láti lé ọjà tí wọ́n lò ìṣirò wa rọrùn mọ́jà ọjọ́ gbogbo tá a jẹ́ lábúrò òfìsí wà wọ́ ọlọ́run fama wajada khayran ẹ̀ ń bá rí orí falyahmadillah kó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó ti kò gẹ́rẹ́ wọ́n mú wajada ghayra dhalik ẹ̀ ń bá rí kejì fala yalumanna illa nafsa
ẹ̀mí ara ẹni ọba mi kì í tọ́lọ́ ní ọba mi níta fẹ́ ló fẹ́ di pé ẹni tí bá ń ṣe tẹ́rìbíyà ó náà mọ ìdí tẹ́rìbíyà wo ìdí ọgbà lára wo nípa pé ń lé èèyàn ń polówó ń polóúnjẹ ń tọ́jú rẹ̀ ń sanwó léwu ń ṣe gbẹ́sà wo ṣùgbọ́n ọlọ́run tẹ́rìbíyà àtọ́lọ́run kò sí ìkẹta tó ní ìlú ìgbìmọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta táàbù mọ̀tò tẹ́rìbíyà ọlọ́run ó yàtọ̀ sí tẹ̀dá ó náà ní pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn bótulẹ̀ olówó tó bótulẹ̀ ọlọ́lá tó bótulẹ̀ onílẹ̀ tó kó lóúnjẹ tó bótulẹ̀ onílẹ̀ ègbè tó tọ́ba di pé lónìí òbí ọ̀la òbí ọ̀túnla òbí àárọ̀ onáàní ọ̀sán onáàní alẹ́ onáàní yóò ní jọjọ wàhálà rẹ̀ jẹ́ ẹ̀jẹ̀ pọ̀ jù owó tí ẹni gbìyànjú wọ́n náà ti ẹ̀jẹ̀ gbìyànjú díẹ̀ àbí ọgbẹ́rẹ́ lọ́wọ́ ẹnu rẹ̀ ìfẹ́fẹ́ ọmọ ẹ̀dẹ́ yẹn ṣùgbọ́n lọ kò sí lùmù ìgbọ́lọ́ ọlọ́dún wa kọ́ láàrọ̀ òkúnnú bí owó ní àtẹ́gbẹ́dọ́ làbọ̀n ẹ máa béèrè kálọ́wọ́ èmi ọlọ́run yín máa jẹ́ pé yín ọmọ ọmọ dìmáàndì ni ẹ máa tọrọ nǹkan lọ́dún èmi ọlọ́run yín máa dé fún yín kò dín ọlọ́run kù làbọ̀ olórí sọ pé láàtẹ̀sí alánà sani ádámà ájátán wọ́sálì ìlẹ̀rí abùwà àbùwùlá tó jábù ọmọ ànábì ádámà tó bá rọrùn fún ọmọ tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ tó bá rọrùn fún ẹ má tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ kí nǹkan wọn pọ̀ sáyé dúkò mẹ́ tí wọ́n máa lọ sí ẹ̀ síbi ẹ̀ ń kó rí ètò ọlọ́run ti jẹ́ ọtí ọlọ́run wọ́sálì ìlẹ̀rí abùwà àbùwùlá tó jábù lọ́wọ́ máa béèrè lọ́dọ̀ ọlọ́run tó ti pé ilẹ̀kùn rẹ̀ wọ́n ti gbà kankan ọmọ ẹ̀dẹ́ yẹn bó ti rẹ̀ lówó tó a máa ti tiẹ̀ gbá mi a máa ká tiẹ̀ lẹ́ǹgbá mi a máa kọ́lá rẹ̀ lẹ́ǹgbá mi Allahu yaghdabu in taraktahu lahu wa bunu Adama hina yus'alu yaghdabu ọlọ́wọ́ bá àlejò ọlá tó ọba bí tó ọ̀tọ̀rọ̀ kankan lọ́wọ́ yóò dìbò sí ọ̀nì ọmọ ìjọ rẹ̀ lójú ọ̀tọ̀rọ̀ ètò ọ̀tọ̀rọ̀ àwọn ọlọ́run là ń dé fún ọ tùmọ̀ kọ́ ọmọ tọrọ ara kó o sì bá dàbá wọ ọlọ́run ara kọ́ pàgbé àwọn ọlọ́run la jù ọ lọ là ń dé gbogbo nǹkan ni ṣùgbọ́n máa nẹ́bí ádámà nígbà bá béèrè kọ́ ìgbà náà ni ó bínú tòtẹ́rì bí ọlọ́run yàtọ̀ sẹ̀dá ọlọ́run mọ̀ rọ̀ bá wa látọ̀dọ̀ ara rẹ̀ lára ilé ọlọ́run fi jẹ́ gbogbo ní alihamudulilayi rabbil alamin nítorí kún ní pé arrahman arrahim láti di àánú ọlọ́run bá ní rahmanu kọ́bílà wùdúdì sọ̀rọ̀ kéèkì ìdáyẹ̀ntì ọ̀kẹ́ ti di ń jẹ́ rahmanu ìdí ìtumọ̀ rahmanu ti yàtọ̀ sí rọ̀hìmù nìyẹn rọ̀hìmù ńgbọ́ ọ̀jẹ̀ dàda ìnìyàn ọwọ́ à ń ṣe ìkẹ́hùn fẹ́ dà níbi ń jẹ́ rọ̀hìmù tùwẹ́ kó tó dẹ́ ìdájọ́ ọmọ akẹ́ gángan níbi ń jẹ́ rahmanu rẹ̀ ọlọ́run bá sọ pé arrahmanu alala arúgbó táwa rọ̀hìmù níbẹ̀ yẹn ṣùgbọ́n fún ọkọ mú mi oníwà sí ànábìlì mọ́mí ní iná rọ̀bì máa ń bò tí lẹ́dàá rẹ̀ nìyẹn nínú àánú ọlọ́run náà ló fi ti tẹ́lẹ̀ bí ya rẹ̀ tó sì jẹ́ pé kò dín ọlọ́run kò dín ẹlẹ́ẹ̀kẹrin sáàtì mọ̀ pé tẹ́lẹ̀ bá yẹ ọlọ́run ọmọ yàtọ̀ sẹ̀dá òun náà ní pé ẹni tí ó ṣe tẹ́lẹ̀ bí ya fún ọ tọ́ba ṣe débi kan tọ́ba béèrè ọmọ ní fún ọ èmi náà máa ti bẹ̀rẹ̀ ẹjọ́ mẹ́ta yìí oníkàwé ti pọ̀ ju kòsówó ń ta ntọ́ da fún mú mi ní òdodo pé oníkọ́ máa ronú ká lóní bùkátà tó ti lọ fún ẹbí àfáwà jùlọ àfáwà Ibrahim ní Yahya lè Yahya ó lẹ́ ń bá wa bá wọn kọ́ ń ta aláka ń táwọn ronú kàn yìí bí a ẹni bí kò ní ìtẹ́jà lọ gbé ó lè ta aláka lọ ìsọfọ wa bá wa kó de ń bá wa nílò ọbẹ lòlù tí ọsọrọ àrèlè lọrọ láti fi fọmọ ìbájú ṣùgbọ́n nígbà tí nǹkan ọba tó nǹkan tí gbogbo ẹ̀ dáàbò bóòlù ìfẹ́ ẹni tí tiẹ̀ nígbà ọba béèrè ló gbọ́ lọ́wọ́ abéèrè òun ti tẹ́lẹ̀ bí adìẹ lọ níbi tí tóbi ọlọ́wọ́ lọ́lọ́wọ́ mi sọ fún wa nínú Kùránì yìí pé nínú Sūratu Nahl àyà 78 ọlọ́ni wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'an wa ja'ala lakumus sam'a wal absara wal af'idata la'allakum tashkurun
ọlọ́ọ̀lọ́fà yíyọ nínú ìkùn ìyá ní láàtà àlàmúnà ṣe àtẹ́ẹ̀mọ́ kankan rárá abọ́mọ ebi tẹ́ kẹta àti ìgbẹ́ ní àti ibi sàn yìí bẹ́ẹ̀ ló ti mọ kura ní mo ti mọ ká ó ti di àgbo ó ti mọ sí mọ rẹ̀ àbótimọ ebi ti abébi tó ti mọ gbogbo ẹ̀ ti ń kàwé wọ́n ń gbọ́ ọ̀jẹ́ pé ẹ̀sán pọ̀ ńlẹ̀ Yorùbá àwọn oríṣiríṣi nǹkan mi ìdá máa gbọ́ ọ̀rọ̀ àwòkọ́ bí ọ̀rọ̀ ìjàpá àdìyàn níbo lẹ́yìn bẹ́ẹ̀ tán pọ̀ kó jẹ́ pọ̀ nílẹ̀ ọlọ́pọ̀ India tó wọ́ọ̀lù bìbí lọ India ó tó wọ́ọ̀lù bìbí lọ ẹ̀sán pọ̀ bẹ́ẹ̀ kọ́sẹ́nì kẹ́sẹ́ ẹbí pẹ̀lú mà Ọlọ́run tó fẹ́ wàá dùnkún mọ̀ fún yín Ọlọ́run ló ń fi ń tẹ́ ẹ fi lè gbọ́ràn fún yín ọyà kò sí títa gbé ká gbé lẹ̀ báyìí ẹlòmíì ò lè bí òní gbọ́ràn ó ló ń ṣe èrí náà fún yín kéé lójú nìkan ní ìṣiṣẹ́ rẹ̀ ojú lè wà lẹ́ẹ̀dẹ́ ní ọ̀rọ̀ ẹlẹ́dẹ́ ọ̀pọ̀ ayé tí ò sì lè rí gangan Ọlọ́run ló ń ṣe fún yín sẹ́yìn lẹ́sẹ̀ sọ̀rọ̀ kó wọ Ọlọ́run ṣe gbọ́ràn fún mi lọ́sẹ̀ wàá dé ṣe èrí náà fún mi lọ́sẹ̀ wàá dé Allahu Akbar kí wàá lóde tó dàgbà tó gbọ̀n tó taagu fẹ́ẹ́ tó gbàgbọ́ lọ́wọ́ àwọn ọwọ́ òkèèrè títí ìkànnì ìbọ̀dọ̀ lọ. àtúnbọ̀ wà nínú ẹ̀yìn insha Allah ta'ala lórí pé Rabbil alamin tí yẹn bá nígbà gbòógì dáadáa yóò jìnà tẹ́bọ̀ yóò jìnà tí kókó máa wá nǹkan lọ bù mí yàtọ̀ sọ́dọ̀ ọlọ́ tó yẹ kó ló ní nǹkan lọ́dọ̀ ọlọ́ni wálé áfíríkà òun ló ń fi ọkàn fún yín láàlá fún yín ìbẹ̀rẹ̀ kẹ́lẹ́ bá àti sọ́kọ́lọ́ yẹn tí òde wọ́n bẹ nínú ọkàn ọpọlọ ọlọ́run ló ṣe fún yín kẹ́lẹ́ bá mórí ọlọ́run. ojúkọ̀nà ẹlẹ́ẹ̀karùn-ún tẹ́ẹ̀sì mọ̀ yìí pé tẹ́lifíà ọlọ́run ọ̀yàtọ̀ sí tẹ̀dá ó náà ní pé ọlá ọlọ́run ní ìtàn ṣèyí àmọ́ ọmọ kájẹ́lẹ̀ inú kan wà láyé tọ́lá wọn ó tẹ́ wọn lọ kọ́mọ wa pàtàkì dídán láti ìṣeré ńgbọ́ ọ̀la ń bẹ àbí bẹ́ẹ̀ kọ́ kíkó ti ẹ̀já gbàmọ́ kọ́jú nǹkan gbàmọ́ láwọn lọ́wọ́ kọ́ dàálẹ̀ báwọn tí ò lò nígbà tí ò sínú lóhùn lò sọ́ọ̀bà wa jẹ́kẹ̀lé ìkẹsẹ̀ ọlọ́ọ̀dẹ ìkẹsẹ̀ ọgbẹ́dẹ orí ńlá ni kọ́lọ́ bá sí yàn bẹ́ẹ̀ ẹlòmí ọlọ́ kàwé kàtíkéèkì ní ọgbẹ́kẹ̀lé ipe ní ojú òun lákàtà ní ojú òun orí dé ní ojú òun òjé yàn láyé wàláhì kò kiri bẹ́ẹ̀ kò sí yẹ kí mú mi ní ọmọ lẹ́mìí bẹ́ẹ̀ ká ẹ̀kọ́ ilé ayé yàbí tọ́ ya ti ìsìláàmù nítorí kọ́lọ́ ní kó o ka ẹ̀kọ́ ìsìláàmù sísà tíkéèdì bá wá fún kọ́ wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìyẹn máa orí ìtàgé ìyẹn máa fi ṣe nǹkan tó dáa tọ́pọ̀ ṣùgbọ́n nǹkan kọ́ ni góòlù kèé tó nǹkan ní kọ́fù kèé tó nǹkan lọ́gbọ́dọ̀ jẹ́ èrò àgọ́gọ́ tẹ́lómi ọ̀wà abú ẹkún gbọ̀n nígbà tí ọba àbísà tíkéèdì gbàmà àbísà tíkéèdì rẹ̀ jóná àbí ẹ̀ lékún lé ẹ̀kọ́ yọ wà ní kò ń ti ta ayé òun ti bàjẹ́ òru ọlọ́run fẹ́ ẹlòmí àjọgbà sàkéjì ẹni wáyé sí báyìí ó sì ń rá bàbá ńlẹ̀ sí òun ní sàkéjì gbà Allahu Akbar Allahu Akbar àti ẹni tó jẹ́ mùsùlùmí àti ẹgbẹ́ ìjọba ìmúṣà ń wúwo báyìí ni Allahu Akbar orí ọlọ́run kọ̀ lọ jàrá àìmọye tí òní sàkéjì ń lọ́yẹ́ pé o ò lè bọ́ọ̀sì ẹni tí báwọn èèyàn kan wọ́n ti ń bẹ tí ń jà fà lérí àwọn tí ẹni sàkéjì táwọn òní sàkéjì yẹn kan àbí ẹ̀kọ́ ni àwọn èèyàn kẹ́ni ẹ̀dá yunifásitì ilẹ̀ kéé pé ńgbà tí àwọn yunifásitì èsì tí wọ́n di dókítà tí wọ́n di pòfẹ́sọ̀ tí wọ́n di wọ́n á dá yunifásitì ilẹ̀ ṣé bá wọ́n mọ̀ tí wọ́n ní lọ́bẹ̀rẹ̀ kò sàkéjì tẹ́lẹ̀ ṣébi ní innovation certificate àkéjì ìdáyé ni ìmàlọ́kọ́ káájú kó o ní màkọ́ lẹ́kọ̀ọ́ kó o ti ogun tó bá ti lòdì lọ́lọ́ torí ẹ̀ la sọ yìí pé má gbẹ́kẹ̀lé ẹ̀dá kankan má gbẹ́kẹ̀lé ilé ìjó kankan má gbẹ́kẹ̀lé sáwùdí kankan má gbẹ́kẹ̀lé iṣẹ́ ẹni kankan ọlọ́run ní ká ní bàbá rẹ tọ́lọ́mùbá wá sí wọn sí ọ wà mọ̀tàlá abdulilá ọlọ́wọ́ bá wá sọ fún wa nínú suratul Ghafir àyà 64 àti 65 Allahu alladhi ja'ala lakumul arda qarara was-samaa'a binaa'an wa sawwarakum fa ahsana suwarakum wa razaqakum minat tayyibat
ذلكم الله ربكم فتبارك الله رب العالمين هو الحي لا إله إلا هو فادعوه مخلصين له الدين الحمد لله رب العالمين قال الله الذي جعل لكم الأرض قرارا قال لطي لمني من تجود tí ọmọ mi pẹ̀lú yín waja'ala lakum was-samaa binaa'a ọlọ́nà was-samaa binaa'a ọlọ́nà tó ti sọ́mà ní sọ́mà kalẹ̀ fún yín wa sawwarakum ọjà àwòrán yín fa ahsana suwarakum àwòrán yín tọ́nà ń gbé yín ká ó sì dá ogun rege wa razaqakum minas tayyibat nínú tọ́jà tó bẹ́ẹ̀ lórí ẹ̀fẹ̀ ọlọ́run ti jẹ́ ìlú fún yín láti bẹ̀ dhalikumullah rísíkù léde lárúbá oní ẹni kúlù mọ̀ náà bẹ̀ kúlù mọ̀ yàgbà gbogbo tó bá ti lè wúlò fún yàn ó lè kéde dandan kọjá kọ́ jẹ́ owó mu ìgbésẹ̀ táwọn bàbá wa máa wí nù pé ó sì jẹ́ ìmú fún yín ìní rísíkù lọ́sàkà ó sì tí ó gbogbo tí ó wúlò fún yín ó lè já sọ ní ó lè jẹ́ nǹkan mẹ́rin wàrà ọ̀sàkà fún mi náà sọ ìdí báyìí ọlọ́run tó jẹ́ ìmú fún yín àti ìná ìlò látara gbogbo tó dá lórí ìfẹ́ dhalikum rabbukum ọlọ́run ọba olùtọ́jú yín nìyẹn fatabarakallahu ìbùkún ní bọ́lọ̀ olórí adé ẹ̀jẹ̀ tó ní Rabbul alamin ẹ̀ ń kí ní gbogbo ẹ̀dá lórí ìrànràn tí ń tọ́jú gbogbo wọn huwal hayyu la ilaha illa hu ọlọ́run ọba tó ní ìtẹ̀mí òdodo tí àìsí ọ̀sáájú ẹ̀ la ilaha illa hu kò sẹ́nìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn akónìkan tó tó fàdírúgbù oná ni ẹ máa pè ẹ má dààmú lọ káwùlà ọlọ́run ọ̀rọ̀ yín rẹ́ ẹ má lọ fìdí ewu kankan má ẹ má lọ dé adéwòlú ọlọ́run ọ̀rọ̀ yín fàdírúgbù ọlọ́run nìkan ni ẹ máa pè mọ́kúlì sí ìnáwó sí lẹ́jọ́ mẹ́ẹ̀sì fọlọ́run alhamdulillahi rabbil alamin ẹ̀yìn ọpẹ́ ẹ̀tọ́ ọlọ́run ni ọlọ́run tí ìlú gbogbo ẹ̀dá ọlọ́run ní watawakkal ala al-hayyi alladhi la yamut wa sabbih bihamdi rabbih wa kafa bihi bi-dhunubi ibadihi khabira watawakkal ala al-hayyi alladhi la yamut gbára ní ọlọ́run tó jẹ́ abẹ̀mí tí òjò kúláyé láì ọmọ ẹ̀dí ìrètọ́ bá lọ gbára lé tìmẹ̀ta ló lè ṣe náà ní nínú tọgbà lọ́dọ̀ọ̀nù lọ ayé ẹ̀kọ́ ni alọ́lọ́ ní agbẹ́kẹ̀lé ó lè bá wa tí ó lè bá wa kó wọ́sà bẹ́ẹ̀ hàmùdì ni máa wúra ọlọ́run bá mú bá kọ́ ọmọ dúpẹ́ fún wákàfà bídòdò obìnrin bá a dì í wákàfà bídòdò obìnrin bá a dì í kàbí rọ bí níyẹn ó mú hàwùsì pẹ́pẹ́ kọjá wúwa ìlọ́wọ́ àti báyìí fún kàfà wákàfà bídòdò obìnrin bá a dì í kàbí rọ ọlọ́wọ́ bá jẹ́ tó nímọ̀ fínífíní tí gbogbo ẹ̀sẹ̀ táwọn ẹrú rẹ̀ ti ń dáwò ọlọ́wọ́ bá wá sọ pé wà máa ń dà fún yà ọlọ́wọ́ sọ pé máa ń dà fún yà ń fàdù wà máa ń dà láàyè bá má fi pamẹ́ pàdé o máa ń dà fún yà ń fàdù wà máa ń dà láàyè bá títí ń bẹ lọ́dọ̀ ẹni èèyàn tí ó kàn án lé wà máa ń dà láàyè bá tó wà lọ́dọ̀ lọ́dọ̀ ọ̀dọ̀ lóye bá ti jẹ́ pé ó fi orin kan tó lọ ṣe fún fi mọ́ ọ lójú kọjá sí ọ ìdíkò ọmọ wíni pé máa ń dà fún ìyá ń fàdù ọmọ ń dà láàyè bá ọlọ́run ti torí rẹ̀ yóò ti orí àtọ̀dọ̀ yóò ti fún wa kọ́lọ́run kó ti orí àtọ̀dọ̀ rẹ̀ fún wa o ìgbẹ̀yẹn láàbò sí nínú ojú kànáà ilé tẹ́lẹ̀ bí yà sọ́lọ́ ní ti fẹ́ dà ó yẹ kó ti di gbé títẹ́ ìfẹ́ yà àwọn ẹ̀dá apá kan sí apá kan ìwọ̀n bá ti agbẹ́ ìkọlọ́jẹ́ kó wúlò fún wa o wọ́n láti wọ́n láàánú rẹ̀ ní àfikún la.